الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. الحمد لله الذي جعل المودة والرحمة بين الزوجين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين خير الناس لأزواجه محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó fi ìfẹ́ àti àánú sáàrin ọkọ àti ìyàwó. Gbogbo àwọn tí a bá rí pé wọ́n sì ń jọkọ àti ìyàwó, wọn ò tí ì túká lẹ́mìí, bẹ́ẹ̀ ni wọn ò túká lára. Òtún kankan tí ó wà láàrin wọn tó ju ìfẹ́ lọ àti àánú Ọlọ́run. Ọlọ́run fi sí ẹ̀mí ọkọ máa ṣàánú ìyàwó ẹ̀, iná lójú ó lè bá a lò. Ọlọ́run fi sẹ́mi ìyàwó náà kó lè ṣe sùúrù pẹ̀lú ọkọ rẹ̀, torí ẹ̀ náà ló fi sẹ́kùn lọ́dọ̀dẹ̀ rẹ̀. Tí àánú àti ìfẹ́ tó bá ti kú lẹ́mìí ẹnìkan nínú àwọn méjèèjì, ìgbé papọ̀ wọn ò ní rọrùn mọ́, aburú ọmọ wa sọ̀kalẹ̀ lé wọn lérí. Ọlọ́run ọba tó wá ní ká máa bẹ pẹ̀lú àwọn ìyàwó àwọn ọkọ wa dìwò yìí, ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o. Àìmọye òjò tó ti rọ̀ tílẹ̀ ti fàmù, ọ̀rọ̀ kínkínní báyìí jẹ́ àmọ́ tí ò nítumọ̀, ó sì ti mú obìnrin míì dọ́mọ́lẹ̀. Ọ̀rọ̀ tí ò nítumọ̀ ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì tìyàwó jáde, táwọn méjèèjì wá ń sàbámà, àmọ́ àbámọ̀ yẹn kò bá mọ́. Ọlọ́run a bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ̀ àti àánú rẹ̀, àṣetánì tí wọ̀ dẹ̀dẹ̀ tí da márèjì òru kọ́ ọlọ́mọ́sà sọ wa pẹ̀lú ẹ̀, ọlọ́mọ́sà sọ wa níbi aburú rẹ̀. Ọlágbára Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tí ó máa jẹ́ ọ̀rọ̀ tá a fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí, tí ó máa jẹ́ tadhkira, ìtanijí, ìránnilétí fáwa kọ́pù, àwa ọkọ àtàwa ìyàwó, àbáwá táwa náà ń gbèrò wípé àwa náà ṣe tán láti márì, àbáwá tá a fẹ́ rì márì nínú àwa widows àbí divorce. òun náà ni fadlu ta'ati zawji wal i'tida wa khuturatu al-i'tida'i ala an-nisa. òun náà ni ọlá tó wà fún kóbìnrin ó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀, àtòríire tó wà ń bẹ fún, àti ewu tó wà ń bi kí ọkùnrin kó máa yan ìyàwó rẹ̀ jẹ, kó máa ṣàbòsí fún, kó máa oppress, kó máa dá láàmú, kó máa fìyà jẹ. Ewu ló wà ń bẹ fọ́kọ náà. Torí táwa ti ní gómìnà tẹ̀lé àṣẹ ọkọ, yóò dá kí ọkọ náà tẹ̀lé àṣẹ Ọlọ́run. Kí ni àṣẹ Ọlọ́run? A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ọba ní wa'ashiruhunna bil ma'ruf. Ọlọ́run ọba ní ẹ bá àwọn ìyàwó yín lò dáadáa, ẹ ṣe dáadáa pẹ̀lú wọn. Gbogbo tó bá ti dá lọ́dọ̀ wọn tí ó tako ẹ̀sìn Ọlọ́run, ẹ máa ṣe fún wọn. Wa mimma la shakka fihi anna mimma da'a al-islamu ilayhi, èyí tí ò sí èméjì ń bẹ òun náà ni pé nínú àwọn kan tí Islam pèpè lọ́bẹ̀ wa'tana bi tó sì ṣe àkọlé kan lérí ẹ̀, al-mu'asharatu at-tayyibatu bayna az-zawjayn. Òun náà ni kí ọkọ àtìyàwó ká máa bára wọn lò dáadáa, kí wọ́n máa ṣe dáadáa pẹ̀lú ara wọn. Wa ya sababu sa'adati nafsiyya, eléyìí ni ó fa tí ìdùnnú fi máa wà nínú ọkàn àwa méjèèjì, á dágbére fún depression. ọmọ ìyá mi, al-iktiabu da'un udal wa sila'un fattak. Depression àrùn burúkú ni,
tí máa ń pa àyàn deadly disease ní depression ìyí máa ń pa ẹ̀sìn ìyí máa ń pa gbàgbọ́ ìyí máa ń pa ìwà ọmọlúwàbí wọ́n ní kọ́dà ìyí máa ń pa àyàn ìyí máa ń mú kẹ́mi ó ṣe kíni ìyí máa ń mú kẹ́mi ó kò láyé ọlọ́run àbíọ́ nínú àánú rẹ̀ gbogbo létí depression wọ̀ báyìí ọlọ́run mọ́sàbá ni mo kó ń bẹ̀ gbogbo ọkàn tó ti wà depressed ọlọ́run mọ́sàbá fún lálàáfíà gbogbo marriage tí ó ti crack ọlọ́run mọ́sàbá ni ṣàtúnṣe rẹ̀ ọlọ́ agbára ọlọ́run gbogbo àwọn tó ti wá túká ọmọ ìyá wa náà ni wọ́n lọ́kùnrin lóbìnrin ọ̀bẹ̀lọ́ nínú àánú rẹ̀ ọlọ́run mọ́sàbá ṣe tó dáa fún wọn. sábàbù as-sa'adati zawjiyya wọ́n ní happy home happy marriage ìgbéyàwó dùnú wọ́n ní ìmọ̀ ṣe dáadáa síra ẹni òun náà ní máa ń fa ìdùnnú nínú ìgbéyàwó wasakan fi qulubihima sakan ní ìfọkànbalẹ̀ kẹ́mi ọ̀yàn balẹ̀ yìí pé kí n tó darí délé ìyàwó mi ò ní dá wàhálà lẹ̀ ládùúgbò òun àti níbò ò ní jà ẹ̀yìn ní bá fìtínà lé bí n ṣe ń lọ pẹ̀lú ìdùnnú yìí ìyàwó òun ò ní kán ewúro sínú ìdùnnú òun tó ń bá délé lẹ́yìn náà ọkùnrin tí ń lọlé ẹ̀mí rẹ̀ ọmọ balẹ̀ pé ibi tó ń lọ yìí ilé tó ń lọ yìí ọ̀dọ̀ ìyàwó tó ń lọ yìí kò ní sí wàhálà tó ń bá délé kò ní dìkún ìṣòro tó ń ṣe kíni tó ń bá bọ̀ láti ta bẹ́ẹ̀ ni ọkàn obìnrin náà balẹ̀ yìí pé ọkọ òun da where is my husband ọkọ mi da where are you níbo ló wà ọyá tètè máa bọ̀ ọkọ yẹn ń ṣe dáadáa ní o tó bá jẹ́ ọkọ tí ń hàn lè mà tí ń dá aláàmú tí òjò gbádùn ayé yóò máa bẹ̀ lọ́nkọ́ lọ́njọ́ travel ni àdìgbò tó ọkọ bá travel òun máa ń gbádùn ayé tó bá ti dé padà báyìí ìjàngbá tó ṣe kí ni jama ìjàngbá tó dé padà ọlọ́mọṣẹ́ wa lọ́kọ̀ bẹ́ẹ̀ kó sọ wá ní irinṣẹ́ ìdùnnú fáwọn ìyàwó wa kó sọ àwọn ìyàwó wa náà ní irinṣẹ́ ìdùnnú fáwọn náà àwa tá a fẹ́ níyàwó tá a fẹ́ lọ́kọ àwa bẹ̀ẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n wọlé àánú ẹ̀ kọ́lọ́n mọ́sàdí ààrẹ yìí tí yóò fi wá lọ́kàn balẹ̀ mọ́jà sàgbákò àwọn fàwọ́rajà búrọ́dà mọ́jà sàgbákò fàwọ́rajà àwọn sísítà ọmọ ya wọ́n ní mọ́tò wà níkìn lọ́wọ́ ní kíni jama lọ́wọ́ ní gbàǹjà o abala méjì náà láti láwọn ẹni rẹ abala méjì láti ní àwọn ọ̀daràn tọ́jú pé tí èèyàn bá ṣe àgbákò tó bá ilé fẹ́ báyọ̀ ọkùnrin ni àbóbìnrin ilé ayé rẹ̀ ọ̀wọ́ títí tí ó fi pàdé ọlọ́run yóò sábàámọ̀ pé kí ló wọn wá ṣe láyé gan nítorí pé ìdààmú oyè kódà nínú sẹ̀mí nínú tí màá ń sì máa ń fún yàn nífọ̀kànbalẹ̀ nínú ayé tá a wà yìí lẹ́yìn ká máa sin láwọn ọba kéèyàn níyàwó tó dáa àbí kéèyàn lọ́kọ tó dáa ó jẹ́ ọ̀kan gbòógì níbẹ̀ ọlọ́mọṣà tó ní kọ̀ọ̀kan wa náà sì jù báyìí lọ gbogbo yìí tá à ń ṣe tó dáa lọ́dọ̀ àwọn ìyàwó wa ọlọ́run jẹ́ àlè máa bá a lọ gbogbo yìí tó kù díẹ̀ káàtó ọlọ́mọṣà tún gbogbo wa náà ṣe ń bẹ̀ èyí tá à ń ṣe lọ́dọ̀ ọkọ wa èyí tó dáa tínú ọkọ wa ń dùn lérí ẹ̀ ọlọ́mọṣà jẹ́ àlè máa bá a lọ gbogbo èyí tó kù díẹ̀ káàtó tá à ń ṣe tínú ọkọ wa fi ń bàjẹ́ kọ́lọ́mọṣà ṣe wa lọ́wọ́ rẹ̀ sabilu tahqiqi dhalika aláfẹ́ kí tranquility wà nínú marriage ìfọkànbalẹ̀ wọ́n ní bó láṣẹ wà rí ìfọkànbalẹ̀ náà wọ́n ní min a'adhami asbabi as-sakinati lil mar'ati fi bayti zawjiha wọ́n ní èyí tó tóbi jù ní tí máa jẹ́ kọ́kàn ìyàwó balẹ̀ nílé ọkọ òun náà ní àǹtòtí zawjaha kó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ọmọ ya mi wọ fọdùlù ta'ati zawji ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ yẹ jama ìjà kọ́ lọ́dọ̀ àwọn ìyá wa ká tó wá darí bá àwọn ọkọ wa ìjà kọ́kọ́ lọ́dọ̀ àwọn ìyàwó wa ká tó wá darí bá àwọn ọkọ wa. fọdùlù ta'ati al-mar'ati zawjaha wọ́n ní ọlá tó wà fún kí obìnrin ó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ àǹfààní tó wà fún bó ṣe pàtàkì tó nínú sẹ̀mí ẹ̀ bó ṣe pàtàkì tó nínú ayé rẹ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ anna ta'ata zawji wajiba ẹ̀yin ìyá wa ṣe ń gbọ́ mi anna ta'ata zawji wajiba ayé min awjabil wajibati ìmọ̀ tẹ̀lé àṣẹ ọkọ ẹni wọ́n ní dandan ni ọ̀ranyàn ni
nítorí pé òun lọ̀gá wa ọkọ yẹn ni ọ̀gá ẹni tó bá sì ti fi ṣe ọ̀gá àyàn dandan ni kéèyàn máa ṣe kíni kéèyàn máa tẹ̀lé téèyàn bá di tẹ̀lé ọ̀gá ẹ̀ mọ́ a jẹ́ pé àní pè lọ́gá mọ́ wọ́n ní leadership nínú ilé yẹn ọkùnrin lọ́lọ́ ń gbé fún kíyàwó náà ó sì filẹ̀ fún ọkọ rẹ̀ tíyàwó bá ti lóun fẹ́ gba leadership yẹn òun lòun fẹ́ jọ̀gá nínú ilé wọ́n ní marriage yẹn ò ní successful kò ní wà successful gbogbo ẹ̀yin obìnrin ẹ lọ lè mú dání bẹ́ẹ̀ gbogbo tí mo sọ ní àárọ̀ yìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ìmọ̀ mú àyà Kùránì wá tá a fi mọ̀ pé ọ̀rọ̀ yìí kò kí sàwàdà yìí sì máa má di sànẹ́bù wa Muhammad sallallahu alayhi wa sallam tá a fi mọ̀ pé ànábì ti sàlàyé bá a ṣe lògbàdùn nù gbéyàwó àwa la ṣetán láti tẹ̀lé tọ́lọ́run àti tànábì láàfin ní problem ń bẹ nínú ilé o àwọn yẹn kàn daṣọ bóra ni o ìtàwọn yẹn ìtì ń finá máwọn yẹn lábẹ́ aṣọ kì í ṣe nǹkan kékeré o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lẹ́ni wọ́n kàn ń jọkọ nínú lẹ́ni oyè ọ̀pá leadership ti bọ́ lọ́wọ́ ẹ̀ ẹlòmíì ló gbé fún ìyàwó ẹ̀ o ẹlòmíì sì ni ìyàwó lọ́jà àgbà ní ọwọ́ ẹ̀ ó sì yànnú lẹ́yìn wòran Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní arrijalu àwọn ọkọ arrijalu àwọn husbands arrijal ọlọ́run ní àwọn baálé yín àwọn ọkọ yín qawwamuna 'ala an-nisa àwọn ní olùmójútó yín àwọn la fi ṣọ̀gá fún yín bima faddala Allahu ba'dahum 'ala ba'd a ní kí wọ́n nípò jù yín lọ nínú ilé gbogbo tó bá wù kó ní nínú ẹ̀kọ́ nínú owó nínú ọlá nínú iyì nínú gbajúmọ̀ nínú ọ̀làjú exposure ọkọ rẹ lọ̀gá rẹ ọkọ rẹ ni aláṣẹ rẹ ọkọ rẹ ni alámòjútó rẹ ibi Ọlọ́run gbé sí yẹn dandan ni kí wọn náà ṣe kíní kó gbé síbẹ̀ tó bá fẹ́ sinmi tóbìnrin ọba ti fẹ́ sinmi kò ní gbọ́kọ rẹ̀ síbi tọ́lọ̀ ń gbé sí yọ padà yíwọ́ Suratun Nisa Quran 4 verse 34 Quran kini jama 34 ayé Quran kini jama Quran 4 verse 34 káwọn ìyàwó ọmọ kọ kalẹ̀ ẹ bá dé kẹlẹ̀ chẹ́kẹ̀ bóyá ìmáàmù bóyá tọ́ lọ́rọ̀ tí ń sọ al-rijalu àwọn ọkọ ọlọ́ọ̀ni kọ wa'amuna 'ala an-nisa my sister o lè succeed tó o bá ti gba ọkọ lọ́wọ́ ọkọ rẹ tó o wá gbé ìyàwó fún òun ọgbà ṣòkòtò o wá gbé skẹ́ẹ̀tì fún ìtàn gbọ́ yín ni ẹ̀. ọlọ́run bá ní walirrijali alayhinna daraja ọlọ́run tó sọ ní àyà mi ọlọ́run bá ní darajatun lirrijali alayhinna ọlọ́run láwọn ọkọ yín ipò wọn ọmọ gaju ti ẹ̀yin lọ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Qur'ani Karim min fadaili ta'ati al-mar'ati zawjaha nínú àwọn táàfin mọ̀ pé àṣẹ ọkọ ó pàtàkì nínú sẹ̀mí obìnrin ìmọ̀ tẹ̀lé àṣẹ ọkọ ta'atul mar'ati zawjaha iya a'zamu huquqi zawj 'alayha wọ́n ní gbogbo ìwọ̀ tí ọkọ máa ń ní lérí ìyàwó ẹ̀ pé ráìtì tọkọ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n lè tó tóbi jù ń bẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti sin ọlọ́run ọba rẹ̀ tán òun náà ní kó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ òun ló tóbi jù nínú gbogbo ohun tí ìyàwó máa ń fún ọkọ rẹ̀ tó bá dẹ̀ ti fún ọkọ rẹ̀ ní obedience yẹn tọ́ àyẹn gbogbo èyí tó kù tọkọ ọkọ fẹ́ gbà yóò máa rọrùn fún un láti gbà á easily nítorí pé èyí tó ga jù ń bẹ̀ òun náà ní ìtẹ̀lé àṣẹ ànáfi ní tó bá fẹ́ fẹ́yàwó tó bá ní ọmọ yìí o gbogbo àrùn ló wà lára ẹ̀ àmọ́ kò kì í gbọ́rọ̀ o ọmọlé túnṣe ọmọ ẹbẹ̀ ṣe bó ṣe wà yín ọmọ ń ṣàwàdà ọmọ ń kẹ́bí mọ́ra bó ṣe wà yín ọkàwé bó ṣe wà yín ìdàdí àtànàwé àmbẹ̀lọ́wẹ̀ áfíìsọ̀ Quran ni bó ṣe wà yín gírádẹ́tì ni kọ́dà bó ṣe wà yín ibi tí ti ń ṣiṣẹ́ 10 million nígbà lóṣù má fẹ́ o má fẹ́ o torí kò kí sobìnrin dáadáa Allahu akbar ọlọ́run lọ́mọ sọ ní Al-Qur'ani Karim
àtọ́ alamatul mar'ati salihah ọlọ́run ní àmì tá a fi mú obìnrin dáadáa Allah ló máa sọ kìí sàwa torí àwọn ń gbà mí àwọn òbí obìnrin tí wọ́n ti ṣiṣẹ́ níbi tí ń gbowó ńláńlá tá ń gbowó rọ́wọ́ ẹ̀ wọ́n ní the madam is good my wife is nice ń gbowó lọ́wọ́ ẹ̀ ẹlòmíín lẹ́wà ẹwà láàfin ṣe kíni láàfin ròyìn rẹ̀ alama àmì tá a fi mọ̀ pé obìnrin dáadáa la fẹ́ gbogbo àwa tá a bá tì nírú ẹ̀ ńlẹ́ ká lè máa bẹ lọ́hùn àwa tá a bá sì ti fẹ́ opposite rẹ̀ ká lè máa tún ṣe o ká sì máa bẹ lọ́hùn lélẹ́rí ọlọ́wọ́ bá ní fasalihat ọlọ́run ní ẹ̀rọ àwọn obìnrin dáadáa nínú àwọn obìnrin tí mo dá qanitat wọn làwọn obìnrin tí wọ́n ń gbọ́dọ̀ sọ́kọ wọn lẹ́nu tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ Abu Ibrahim ní kí n má jáde kò sí tó lè mú jáde wọ́n ní kí n dákẹ́ bó dẹ̀ ti dákẹ́ lé lọ́rọ̀ yẹn wọ́n ní kí n má ba alágbájá sọ̀rọ̀ ẹ̀ mọ́ ọkọ mi ti pa mí láṣẹ wọ́n ní kí n dé lásìkò báyìí èmi ń lọ o àwọn yòókù rẹ̀ wọ́n máa pé agbọ́kọ lérí ọkọ kó sì gbé lérí àlàákẹ́rà rẹ̀ ló ṣe kíni ló gbé lérí ẹ̀yọ́ ọmọ dáàdi yín ní ẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí. Quran 4 verse 34 náà lọ́wọ́ fasalihatu qanitat mubtada al-mubtada wal khabar ta ló fún wa ní làbárí yẹn Allah wọ́n ní alamatul mar'ati salihah wa ya sababu sa'adatiha wa barakatiha wọ́n ní ọlọ́run ọba aláàjò yẹ wáyé pé ìyàwó tí máa ń tẹ̀lé àṣẹ wa níyàwó ìyàwó tí ó bá ti tẹ̀lé àṣẹ wa kò kí í ṣe ìyàwó ọlọ́run ní fasalihatu ọlọ́run ní qanitat ọlọ́run láwọn tó máa ń tẹ̀lé àṣẹ yín nínú àwọn obìnrin méjì mẹ́ta tẹ́ fẹ́ àwọn náà níyàwó yín àwọn yòókù wa fi dán yín wò ni àwọn ìjọba kan náà lọ bá ní àdáwò tiẹ̀ lágbára lùtẹ́gbẹ́ lọ sọ pé tó bá dé gbẹ̀yìn tó níyàwó pọ̀ ń sìn yín bọ́kàn bá ti hàn lé mọ̀ yọ́mọ lọ lè sinmi bìkà ọwọ́ àmọ́ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n tún ṣe ọmọ ìyá mi bí ọba gbà tún ṣe ẹ padà fẹ́ra yín lẹ̀ o tọ́ba fẹ́ sẹ̀mí tó gbádùn. sábàbù barakatiha fi bayti zawjiha wọ́n ní ìmọ̀ tẹ̀láṣẹ ọkọ yìí ọlọ́run bá aláàfin sábàbí tóbìnrin máa fi ń lálùbáríkà nílé ọkọ wa auladiha táwọn ọmọ rẹ̀ náà fi ń lálùbáríkà tọ́lọ́run bá bùn lọ́mọ tọ́lọ́run bá fún lọ́mọ ọlọ́run fi àlìjánnà rọ́pò. khairun nisa ọlọ́run tó sọ nínú àyà mi inú suratu tahrim àwọn ìyàwó ànábì Hafsa àti ìyàwó Aisha wọ́n yanjú àlámọ̀rí ọ̀rọ̀ kan tí wọ́n fẹ́ wá mú ànábì máa wá ṣe tí ò fẹ́ ṣe ọlọ́run wá sọ àyà kalẹ̀ àwọn kan náà àwọn ìyàwó ànábì wọ́n ní tá ànábì bá ti dọ́dọ̀ yín ẹlẹ́yìn gbóòórùn mọ̀gàfẹ́rì ẹ máa ń tẹ́pẹ́ mọ̀gàfẹ́rì bí àwọn nǹkan tá a máa ń mu náà ni wọ́n foyín ṣe àmọ́ ó ní àwọn òórùn rẹ̀ báyìí wọ́n tó bá ti dọ́dọ̀ rẹ̀ oníwọ̀n ń gbóòórùn mọ̀gàfẹ́rì ànábì ló ń mu mọ̀gàfẹ́rì oyin lòun mu lọ́dọ̀ níbi tó ń ti ń bọ̀ wáyé tó wá fún un mọ̀gàfẹ́rì mu òun ò sì ní mu oyin lọ́dọ̀ rẹ̀ mọ́ ọlọ́run yà ayọ̀ ànábì ọlọ́run yà ànábì lima tuharrimu ma ahallallahu laka nítorí òun ṣe lẹ́tọ̀ọ́ fún ọ pé kọ́ ọmọ ńlá oyin kí ló dé tó fẹ́ ṣe ní èèwọ̀ fúnra rẹ̀ tẹ́pútẹ́gì maradata azwajik òun fi ń wojú rẹ̀ àwọn ìyàwó ẹ̀ wallahu gafurur rahim ọlọ́run ti fẹ́rí jẹun ẹ̀ṣẹ̀ ni o àmọ́ ọlọ́run ti fẹ́rí jẹun ọlọ́run wa padà sọ́dọ̀ àwọn ìyàwó tí wọ́n ṣe rìgímọ̀ lára ara wọn yẹn gbogbo àwọn tó ọmọ express tó bá ti níyàwó méjì mẹ́ta nìyẹn o àwọn dírámà oríṣiríṣi gbogbo ẹ̀ náà ìdùnnú náà ní o tó bá ti mọ tó ń ṣe o ọlọ́run bá ní asa rabbuhu in talaqakunna an yubdilahu azwajan khayran minkun khayrun nisa àwọn obìnrin tó dáa jù ọlọ́run bá ní ìrẹ́ ànábì obìnrin tó dáa jù máa fún ẹ tọ́ ọlọ́run wá ń sọ fún àwọn obìnrin yẹn pé àwọn ìyàwó ànábì pé in talaqakunna tí ẹ bá fi lè jowújowú débi pé ẹ wá provoke ànábì padà wá divorce yín gbogbo yín padà wá lọ an yubdilahu azwajan khayran minkun máa fún ní àwọn obìnrin tó dáa jù yín lọ àwọn the best women the best wives àwọn obìnrin tó dáa jù yín lọ khayran àwọn obìnrin tó dáa ju ẹ̀yin yín lọ àwọn náà dáa
ọlọ́run wa láwọn tó dáa jù wọ́n lọ òun máa fi rọ́pò fún ànábì tí wọ́n bá ṣe ọ̀ṣọ́wọ́ agbẹ́jẹ́ wọn mọ́ ọwọ́ ọlọ́run wa fẹ́ fún wọn láwọn adjective of the women ọlọ́run fẹ́ ṣàlàyé àwọn obìnrin tó dáa ọlọ́run mọ́sá jí ìyàwó mi àti ìyàwó tiẹ̀ náà wà ń bẹ̀ ọlọ́run bá ní àwọn obìnrin tó dáa muslimatin wọ́n jẹ́ mùsùlùmí tó gbà fún ọlọ́run ọba nígbà ṣòro àtìgbà kínní àtìgbà àdẹ̀ra tó juwọ́jú sẹ́lẹ̀ fún kádàrá muslimati tó gbọ́ ọlọ́run ọba gbọ́ tí ń ṣe ìsìlámù dáadáa mu'minat tó sì nígbàgbọ́ sí ọlọ́run ọba ó nígbàgbọ́ sí kádàrá ó nígbàgbọ́ sí ètò ọlọ́run ọba nínú márìjẹ́ muslimati mu'minati qanitat kí ni ìròyìn ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́run fi ròyìn àwọn ìyàwó rẹ̀ qanitat àwọn àtẹ̀láṣẹ ọkọ wọn kì í gbọ́kọ lẹ́nu sáà ni obìnrin tí ń ṣe sàáyí mílíọ̀nù ní bàbá rẹ̀ obìnrin tí ń ṣe sàáyí gírádẹ́tì ni obìnrin tí ń ṣe sàáyí àfisọ kitabillah àfisọ mùtúni al-islam al-mùtúni al-islamiyya obìnrin tí ń ṣe sàáyí ọlọ́run fún lẹ́wà obìnrin tí ń ṣe sàáyí ọlọ́run fún láwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ tó lè gbèjà rẹ̀ tó bá dá wà lálẹ́ náà pé tí àwọn ọmọ bá ti dàgbà dé stage kan àfi kọ́ ọmọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìyá wọn káwọn bá di káàbù kúrò lọ́dọ̀ rẹ̀ káwọn jọ fèsì ẹ táwọn bá ti dàgbà débi kan bá àwọn máa pẹ́ ya wọn ni o òní máa lọ̀rọ̀ mọ́lẹ̀ bó ṣe ń la mọ́lẹ̀ tẹ́lẹ̀ òní máa àtàkì ẹ bó ṣe máa àtàkì ẹ torí láwọn tó gbìjà rẹ̀ obìnrin tá a wí yìí obìnrin táwọn ẹbí rẹ̀ tí wọ́n lé ọjọ́ yẹn ńlá obìnrin tí Ọlọ́run dá tó ọlẹ́kọ̀ọ́ ó ní nǹkan tí èèyàn ń wò mọ́bìnrin la àmọ́ gbogbo tó ní ìpátá yóò máa fi respect ọkọ rẹ̀ irú ẹ̀ ní Khadija bintu Khuwaylid ìyàwó anabi sallallahu alayhi wa sallam àkọ́kọ́ fẹ́ ìyàwó anabi Mákà lòun kú sí Madina lànàbì ti fẹ́yàwó ju ẹyọ kan lọ sílé àdìgbà tí ń bá ẹlẹ́yọ̀ kan gbé anabi ṣe dáadáa àdìgbà tí ń bá àwọn tọ́pọ̀ gbé anabi ṣe dáadáa Khadija wa ṣe dáadáa anabi àmọ́ ròyìn ẹ̀ kí ló dé tí Khadija fi jẹ́ ẹni tọ́yà anabi máa ń ròyìn torí pé ìmọ̀ ń tẹ̀lé àṣẹ anabi ó lè sọ pé wọ́n da kó ní àmọ́ àṣẹ ọkọ rẹ nìkan ni wọ́n ní tẹ̀lé kóbìnrin ní mo da èyí dáadáa ní mi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ èmi kò kí ń tẹ̀lé àṣẹ ọkọ báwo ló ṣe fẹ́ da wọ́n ní kó wá Ọlọ́run wá wọ́n ní kó dákẹ́ Ọlọ́run dákẹ́ wọ́n ló ti tó oní òtó wọ́n ní òmu wá olóhùn mu wá wọ́n ní ọjáde ọwọlé wọ́n ní ọwọlé ọjáde padà bó lọ sọ àsọpọ̀ da náà fi ní tọ́ àyè òun náà ni key of this success for successful marriage wọ́n ní ìwọ obìnrin máa lọ lè gbọ́ máa ma kúntì mínàlì manzila mínàlì mansib bó ṣe kó tó ẹlòmíì ò sì ní kankan o agídí nìkan ló ní kò sí kankan lẹ́yìn agídí oye kò dẹ̀ tó ní gbọ́rọ̀ ẹ máa gbọ́ tí àwọn bàbá wa ìyá wa tí wọ́n bá ń kọ̀m̀pílẹ̀ àwọn ìyàwó wọn kí ni wọ́n máa sọ wọ́n ní kò kí ṣe kíní wọ́n ní kò kí gbọ́rọ̀ ní wọ́n ti fi ìròyìn obìnrin ó ti kú olóbìnrin dáadáa Allah ló sọ nínú Qur'an o suratu Tahrim ẹja lọ lè wo bẹ̀ suratu Tahrim anabi sallallahu alayhi wa sallam anabi ní khairun nisa anabi ní àwọn obìnrin tó dáa jù láàrin allati tasurruhu idha nadhara òun náà làwọn obìnrin tí wọ́n máa ń dun ọkọ wọn nínú tọkọ wọn bá ń rí múra wọn tó bá wù wọn báyìí fisikálì yóò múra dáadáa yóò para yóò fi pẹ̀fúmù tó da sára yóò wọṣọ tó da aṣọ yíndọ̀ wà aṣọ sitirúmù wà ọgbọ́dọ̀ gbé síra wọn èyí tó jẹ́ yíndọ̀ yẹn ọgbọ́dọ̀ wọ́ jáde lọ sitirúmù kọ́dà bá àwọn ọmọ rẹ obìnrin bẹ́ẹ̀ ẹ̀yin náà ti mọ ọdọ aṣọ yẹn náà báwọn ọmọ obìnrin ìlà o láti wá pọ̀ ọmọ rẹ ọkùnrin ọkọ rẹ nìkan lọ́gbọ́dọ̀ máa rí yẹn obìnrin yìí tí bá tún jáde yóò wá wọ jẹ̀lbáàbù bí n bẹ ní indoor nínú yàrá inú ọkọ rẹ ọmọ dùn pé bó ṣe yẹ kó rí ni ó ti mọ ọdọ aṣọ tọkọ rẹ ṣe kínní tọkọ rẹ fẹ́ pé abúlé kọrọ aṣọ báyìí wọn rọ kọlọ mẹ́rin máa ṣe kínní máa rà yóò máa change ẹ ugbà tí wọn ti ń change ẹ ní ọmọ wa more beautiful
ànábì lóbìnrin dáadáa ni obìnrin tọkọ rẹ̀ máa rí tinú rẹ̀ máa ń ṣe kíní tí máa ń dùn bọ́ bá bá ní sitting room inú rẹ̀ máa dùn torí kò ní bá sọ indoor ní ọrùn rẹ̀ pé lọ́wọ́ tó wá ya gbogbo ara lẹ̀ báyìí láàrin àwọn ọmọ rẹ̀ tó bá ti bọ́ bẹ́ẹ̀ inú rẹ̀ ní dùn tó bá dẹ̀ bọ́ bẹ́ẹ̀ nínú yàrá inú rẹ̀ ó ṣe kíní inú rẹ̀ ó dùn pé èmi náà ti ń bọ̀ látàárọ̀ torí ẹ̀ gan ni sim sáré bọ̀ àwọn tó bá ilé bá sitting room bẹ́ẹ̀ wàhálà ni obìnrin míì tá a bá bá nínú aṣọ nínú sitting room ni wọ́n dùn àmọ́ tá a bá bá wájú ta pẹ̀lú aṣọ yẹn inú yẹn ò ní ṣe kíní inú yẹn ò ní dùn torí pé ó yẹ kó ti gbé jàlùbáàbù rẹ̀ wọ̀ ó bá ti jáde síta báyìí ó gbé jàlùbáàbù rẹ̀ yudinina alayhinna min jalabibihin. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́ mọ́sàbà tó àwọn ìyàwó wọ̀ ṣe kọ́lọ́run jẹ́ wọn lè gbọ́ wọ́n ti ń gbọ́ tipẹ́ náà lílò lóku àbí níta sọ yìí ṣe àsọrí ṣe àgbọ̀rí memory card ẹlòmíì ti kún fọ́nfọ́n fún successful marriage lecture mélòó ní lò mẹ́ tá a bá sì ti padà síbi tí ọlọ́run ní á padà sí bá a sì máa fa wàhálà nínú marriage náà nìyẹn bá a bá ti tẹ̀ síbi tí ọlọ́run ní á tẹ̀ sí kò lè sí fọkànbalẹ̀ àdẹ́bí ni ẹlẹ́ẹ̀kejì táàfin obìnrin rẹ̀ wàtò tí àhó wọ́n ní wàtò tí àhó ìdá amara gbogbo ìgbà tí ọkọ rẹ̀ bá ń pa á láṣẹ ìdá amara gbogbo àtọ́wá ti pa á láṣẹ yóò máa tẹ̀lé àṣẹ ọkọ àdẹ́bí làwọn obìnrin dáadáa nìyẹn sẹ́ni gbogbo àwọn ìròyìn tó kù tó obìnrin bá tún wá ní yóò máa jẹ́ addition ni yóò máa jẹ́ àlékún ni wọ́n ní àwòṣe wà yẹn ìmọ̀ ń ṣe bẹ̀ dáadáa àlékún ni ọbẹ̀ obìnrin tí yóò gbọ́rọ̀ òdùn aṣọ bó ṣe kọ́ da tóbìnrin tí ìgbọ́rọ̀ bá wọ̀ kò ní fáìn kò ní pírítì kò ní rẹwà ẹni tí ìgbọ́rọ̀ tọ́wọ́ lọ lè wọṣọ aṣọ yìí ò nítumọ̀ nígbà tí ẹ̀sìn tó gbé aṣọ wọ̀ ni àbí máńkì ọlọmọsà àwọn ìyàwó wa bẹ́ẹ̀ aṣọ wo ni máńkì lẹ́wọ̀ tí ó fi tiẹ̀ wọ́n wò pé mo ti láṣọ mo ti ní bàtà àbọ̀bá dé máa da lọ́rùn irọ́ èèyàn kọ́là kọ́kọ́ foundation ti wọ́ kí ni foundation jama ta'atuhu fima amara an tuti'ahu idha amara anabi ni kò máa tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀. ta'atu zawji muqtarinatun bil ibadati al-wajiba li bayani wujubiha wọ́n ní tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa wọ́n nígbà tá anábì ń ṣàlàyé nípa àwọn ìjọsìn tó jẹ́ pé tóbìnrin bá ṣe yóò wọ àlìjánná àwọn ìjọsìn yẹn wá jẹ́ àwọn ìjọsìn ọ̀ranyàn nígbà tá anábì dárúkọ àwọn ìjọsìn tí ń dárúkọ rẹ̀ ó wá fi ta'atu zawji ìmọ̀ tẹ̀lé àṣẹ ọkọ anábì fi kún ipe òun náà ọ̀ranyàn ni ẹ̀sìn lòun náà dandan sí ni anábì ní ìdá ẹ̀yin sallatil mar'atu khamsaha kò sóbìnrin tí ò ha dé sí ẹ̀ sáwọn ọkùnrin náà tá a ha ọwọ́ agolí lò anábì ní gbogbo obìnrin tí bá ń kírun wákàtí márùn-ún ṣé wákàtí márùn-ún jẹ́ náfìlà kí ni jama ọ̀ranyàn wasomati shahraha ayé shahru Ramadan ṣé Ramadan kutiba alaykum siyam ṣé shahru Ramadan ó jẹ́ náfìlà ẹ̀hìn tí sì ń gbá àwẹ̀ ọ̀ranyàn wà á fi tọ́jú farijaha tí sì ń sọ abẹ́rẹ́ ṣé náfìlà ní gómìnà sábẹ́ ọ̀ranyàn wà á ta'ati ba'laha wa fi riwaya wà á ta'ati zawjaha lẹ́yìn náà yín tó wá ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ dakalatil janna ànábì ní yóò wà àlìjánná nínú ẹgbẹ́ wa mi wọ́n ní wọ́n ní kó wù yìí tó bá wù nínú ojú ọ̀nà àlìjánná mẹ́jọ̀jọ èyí tó bá wù ní kó gbà wọlé àwọn afáà mú nǹkan méjì nínú hadith yẹn alákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ oyé wáyé pé ètò òun fi hukumul ma'tuf alayhi hukumul atf wọ́n nígbà wọ́n ti ní èsì tó ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ yẹn tí wọ́n ti wà ní àwọn kàtígórì ọ̀ranyàn ìbádàt ìtẹ̀lé àṣẹ ọkọ ìbádà ni torí pé ó wá lẹ́yìn irun ó sì wá lẹ́yìn kíni lẹ́yìn àwẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé bí n bá ń kírun oyè tí ń gbà àwẹ̀ ó tiẹ̀ tí n bá ń kírun tí ń gbà àwẹ̀ tí ń sọ abẹ́rẹ́ tẹ́nìkan ò bá ṣe ṣìnà oyè tí ò bá tẹ̀lé àṣẹ ọkọ oyè kò lè wà àlìjánnà àfi kó fi ìtẹ̀lé àṣẹ kan kún àwọn ìbàdà tìyẹn ànábì ni wà á tọ́ àti tí ń sì ń tẹ̀lé tí ò bá tẹ̀lé ńkọ́ tó o bá ṣẹbọ ọ padà wà àlìjánnà o àmọ́ tó o bá lọ lè ṣaláì gbọ́rọ̀ sọ́kọ rẹ tó o dẹ̀ kú lérí ẹ̀
ọpọ́sibù tọ́lọ́wọ́n bá fẹ́rẹ́ jẹ́ ọkọ wọ náà kó tó wọ àlìjánnà. abẹ́ni tí ń fi àṣẹ ìtẹ̀láṣẹ ọkọ tó fi ṣe déédéé irun ó fi ṣe déédéé ààwẹ̀ ó fi ṣe déédéé wọn ní kéèyàn má ṣe sìnà kò ṣe wọn lòun ti ànábì ní yọ wọ àlìjánnà sòṣe. bàbá ọmọ mi ó kírun débi pé gbogbo wájú rẹ̀ báyìí ó ti dé padì látara sùjúdù àmọ́ agídí yìí ní láti kékeré àyànjú yusuf kanjo ni arábìnrin yẹn ọkọ mẹ́ta ló ti kọ́lẹ̀ wọ́n wá ní ká pa àwọn fámìlì ẹ̀ wá wọ́n á pa àwọn fámìlì ẹ̀ ọkọ alákọ̀ọ́kọ́ torí kí ni wọ́n ní kì í gbọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n wádìí ọlọ́lá gidi ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní tó bá fẹ́ ṣe ní òṣèlú bọ́lọ́dà rẹ̀ wá ń sọ fún wa níjòkó yẹn pé ó ní ọmọ tó bá sọ fún ọlọ́njọ́ gbọ́ ó ní láti kékeré tó ti wà bí ọmọ ọdún mẹ́fà ló ti ní agídí burúkú yẹn bó ṣe ṣe fati tí bàbá àwọn àtìyá àwọn tí wọ́n fi ṣe kínní náà fi jáde láyé náà ni ọkọ ẹlẹ́ẹ̀kẹrin làwọn báyìí ṣé tí ọba fagídí yẹn lẹ̀ ṣẹlẹ̀kẹrin náà nílé ọkọ mi ò nífẹ̀ẹ́ mi ọkọ mi ètì mi ọkọ mi kórìíra mi ọkọ mi ọ̀sẹ̀ tọ́ ìwọ náà tẹ̀ láṣẹ o ọ̀tẹ̀ láṣẹ o àwọn míì ti kàwé débi pé àwọn míì bá ti kàwé kò gbọdọ̀ tẹ̀ láṣẹ mọ́ ọkùnrin kan máa darí òun àwọn career women kan bẹ́ẹ̀ nínú ayé sìn career women àwọn yẹn ti yàkuyà sínú ayé tọ́ba tíyàwó rẹ̀ bá ti mú lọ́rẹ̀ẹ́ àdánwò ti báyà ọlọ́mọba aláàkọ́mọ́sàbà tún wá ṣe o ta'atu zawji ta'dilu jihada fi sabilillah ìtẹ̀láṣẹ ọkọ wọn ni ó ṣe déédéé bígbà tí obìnrin lọ lè ṣe jihadi tí lè jagun ẹ̀sìn Ọlọ́run aláwọn obìnrin ní Madina wọ́n sì wá gbé arábìnrin kan dìde wọ́n ní kọ́lọ̀ lè bójì sí Ọlọ́run sallallahu alaihi wasallam yìí pé àwọn ọkùnrin jòkó tí ojoojúmọ́ ni wọ́n ṣe kíni ni wọ́n ń gbọ́rọ̀ Ọlọ́run tíṣẹ́ Ọlọ́run bá dé àwọn ni wọ́n kọ́kọ́ tẹ̀lé ọ ó tún wá jẹ́ pé wọ́n tún wá lọ lè jagun ẹ̀sìn àwọn náà ló kó lọ àwọn kan máa ń dúró ní etí ìlú àwọn tí wọ́n bá ní wúndì ká wọ́n farapa ká fún bomi gbóná ló ń bà wọ́n la ká wọ́n faṣọ owó wọn lẹ́sẹ̀ ká fún wọn lóògùn ká kàn tọ́jú wọn táwọn arí ṣe nìyẹn àwọn ọkùnrin ti sáwájú wa àwọn tí wọ́n lọ sí battlefield tí wọ́n lọ lè kojú àwọn ọ̀tẹ́sìn tí wọ́n fẹ́ kí Islam ó parẹ́ ó sì ní káwọn ọmọ lọ bó làwọn ọkùnrin bó láti wá ṣẹjọ́ àlùkìyámà táwọn ọkùnrin òfin nígbà wájú wa Ànábì ní akiri anisa anisalama Ànábì ní wàrábìnrin yìí bá mi sọ fún gbogbo àwọn obìnrin Madina olómi Ànábì sálámà sí wọn ike mo ní àlàáfíà Ọlọ́run máa bá gbogbo obìnrin Madina o wakuli lahunna wọ́n bá mi sọ fún wọn yìí pé inna ta'ata zawji ìmọ̀ tẹ̀láṣẹ ọkọ ta'dilu ma unalika ó ṣe déédéé gbogbo iṣẹ́ tí àwọn tí wọ́n ń jagun ní ibi ogun ó ṣe déédéé gbogbo wàhálà tí wọ́n ń ṣe nínú ogun yẹn káwọn kan máa tẹ̀láṣẹ ọkọ wọn nínú ilé ìtẹ̀láṣẹ yẹn ṣe déédéé jihad wọ́n ní tí mujahidi bá kú tí ọba dákẹ́ báyìí àkọ́kọ́ ẹ̀jẹ̀ tọ́ba kọ́kàn lára rẹ̀ kí ni wọ́n ní wọ́n fi ṣe wọ́n ní wọ́n fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pátá wọ́n fi parẹ́ Ànábì ní inna ta'ata zawji bá mi sọ fáwọn obìnrin àwọn mohati nínú ilé pé ìmọ̀ sáma ṣe yẹsà fọ́kọ ìmọ̀ tẹ̀láṣẹ ọkọ ta'dilu ma hunalik ó ṣe déédéé gbogbo iṣẹ́ táwọn ọkùnrin ṣe ní jihad Ànábì wa ni wa qalilun minkunna taf'alu àmọ́ díẹ̀ nínú yín ni ó lè ṣe kíni ni ó lè ṣe lásìkò tí o ti sí íńtánẹ́ẹ̀tì lásìkò tí o ti sí Facebook o ti sí social media ńgbà yẹn Ànábì ní wa qalilun minkunna taf'alu àmọ́ díẹ̀ nínú yín ni ó lè máa tẹ̀lé àṣẹ ọkọ ọ̀pọ̀ yín ní tó bá wù yín lẹ́sẹ̀ ẹ̀yin sisters wa ẹ̀yin ìyàwó lé ẹ̀yin ìyá wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ọmọ wa lóbìnrin sẹ́yìn gbọ́ báyìí Ànábì ní èèyàn díẹ̀ ní máa ń lè tẹ̀lé àṣẹ ọkọ níta ń gbọ́ yín ni pé báwọn ìyá wa ṣe pọ̀ ní lẹ́kṣọ̀ yìí tí wọ́n jòkó lẹ́yìn tá a bá ń bi àwọn àbúpé bò nílé àwọn díẹ̀ ni wọ́n sọ pé wọ́n tẹ̀lé àṣẹ ọkọ tabako 100 obìnrin kalẹ̀ jẹ́mọ́ oye tipátipá láfìrí mẹ́wàá tí ń tẹ̀lé àṣẹ ọkọ kìí ṣe àtẹ̀lé àṣẹ ọkọ ìgbà tí ọkọ bá ṣẹ̀ṣẹ̀ gba sálárì o ìmọ̀ bẹ́ẹ̀ gbá nìyẹn yé lásìkò tí ó rí pé àlá ti wọlé tí ọkọ ó ṣẹ̀ṣẹ̀ gba contract
wọ́n ní yes sir yes sir bẹ́ẹ̀ ni sir bẹ́ẹ̀ sì fẹ́ náà ni sir ọmọ ìyá tó bá dé on the 25 yẹ wàá show colour rẹ̀ on the 25 tí owó ti ṣe kí ni ìjọba owó ti tán lọ on the 10 ló ṣe ń tán sí on the 10 owó ti lọ ẹ kàn án jẹ sílé ẹ máa wọ ọbẹ̀ ni láìfù tí 80% ń lò Nàìjíríà lọ́wọ́ ni ọlọ́mọsà sínú àánú fẹ́ni kọ̀ọ̀kan wa kì í ṣe nítorí pé ó fẹ́ràn ọlọ́mọ́ká ìgbé wọn náà ti sanwó mọ́ká wọ́n ti kú ẹkú bẹ́ẹ̀ kì í ṣe nítorí pé wọ́n ní wọ́n fẹ́ sanwó ṣọ́ọ̀bù yá mi kì í ṣe nítorí ìgbà tó tọ́jú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tán lọ́wọ́ wò pé kó wọn náà kọ́ńpẹ́ṣẹ́ tiẹ̀ kì í ṣe pé torí pé mo ní ìdìgan lọ́dọ̀ rẹ̀ lillah nítorí kíni nítorí tọ́lọ́ nítorí pé ọlọ́run ọba Allah ní kọ́ ọmọ tẹ̀ láṣẹ rẹ̀ kọ́lọ́run ọba kọ́mọ́sá tó ń ṣe kó táwa náà ṣe kí ni máa ń fà tóbìnrin fi tẹ̀ láṣẹ ọkọ wọn ní gbéraga máa ń fà àwọn ẹbí rẹ̀ wọn ní ọmọpọ̀ kàwé jùlọ kádàrá lè fi fẹ́ra yín náà lẹ́yìn àkùn ṣe ìwé sàtífíkẹ́ẹ̀tì yìí máa ń fún yàn ní happiness inú lẹ́sàn jẹ̀mọ́ ṣé sàtífíkẹ́ẹ̀tì máa ń fún yàn ní happiness àwọn olóbìnrin ṣiṣẹ́ yín gbawó kọ́dà obìnrin mi ń dọ̀ ní tí ń ṣiṣẹ́ dọ́là náà fi sanwó fún un lẹ́yìn náà kọ́ ṣé dọ́là máa bí happiness fún yẹn àwọn yẹn ń bẹ́ẹ̀ lù èbó wọ́n pátá tí wọ́n sunkún tí depression ti fẹ́ pa wọ́n kú tí dọ́là sì ń bẹ níbi ẹ̀rù pound sterling euros táwọn yẹn kó kalẹ̀ tí wọ́n máa ní ìsáàtì bá ń wọ́kọ̀ ìsáàtì à ń wọ́kọ̀ wọn ta ní wàá gbé adúrú ẹrù yìí báyìí ẹrù ló ti wà ńlẹ̀ owó ló wà ńlẹ̀ ta ló wà lè tẹ́rí sí báyìí. irú àwọn Khadija ò tó nǹkan láyé mọ́ ọlọ́run kan fún àwọn yẹn ṣàpèjúwe lérí ilẹ̀ ní Khadija tí dìbìrì lè wá bá Nabi sallam tọ́dẹ̀ ń sọ fún Ànábì pé ọlọ́run ní kí n jíṣẹ́ fún ọ inna Allaha yukri'u was-salam ọlọ́run wá tún ní kí n sọ fún Ànábì pé kọ́ bá wọn kí Khadija fóun sálámà sí Allah khaliqus samawati wal ard malikul muluk ọba tí ń darí gbogbo ayé kọ́ máa sọ pé òun sálámà sí obìnrin ẹyẹ ọ̀kan nínú ayé ń tẹ̀lé àṣẹ ànábì ni tí wọ́n náà bá ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ wọ́n máa dá ọmọ nínú sánmà àwọn mọ̀lẹ́kọ̀ dá ọmọ torí táwọn mọ̀lẹ́kà bá ń ṣépè láwọn obìnrin tí wọ́n kì í tẹ̀lé àṣẹ ọkọ ìwọ ò ní síbẹ̀ á débẹ̀ ń sìn ibi àwọn mọ̀lẹ́kà tí wọ́n pawọ́ pọ̀ ṣépè láwọn obìnrin tí wọ́n tẹ̀lé àṣẹ ọkọ ọwọ́ lọ́kàn rẹ̀ ò balẹ̀ ọkọ rẹ̀ ò nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ ò lálùbáríkà ọmọ ń da ọ láàmú èmi àdáwò ni àmọ́ mi èèmọ̀ tó ń han ọkọ rẹ̀ lọ́lọ́run fi hàn wọ́n náà oníṣẹ́ rẹ̀ ọ̀dá iṣẹ́ rẹ̀ lọ déédéé kò lójútùú mọ́ ọ pàtàkì iṣẹ́ jọkọ lọ́nà ọ̀hún ẹlòmíì tí wọ́n lọ bí sẹ́fà ìtọ́kọ bá ní òun fẹ́ mutí alẹ́ mi ò ráyè o ìpòpáyé tó pinnu o ìpòpáyé tó ibi tí ń gba 70,000 yìí náà ní o ọkọ ní ọwọ́ a máa gbé tí kaná fún rẹ̀ yóò máa lọ lè potí fún ìpòpáyé tó ní skul wọ́n lọ MD náà fẹ́ mutí ìtọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ṣe ń lé àwọn obìnrin náà máa ń wá owó wọ́n máa ń wá owó lọ bí iṣẹ́ ní tí wọ́n lè ṣe ń lé ni wọ́n máa ń ṣe bí iṣẹ́ àwọn gbálẹ̀ bí iṣẹ́ náà bọ̀dọ̀ gbálẹ̀ ń lé yóò tún gbọ́n ṣẹ́ ọ̀gá rẹ̀ lọ́fíìsì báyìí bọ̀dọ̀ gbọ́n bẹ́ẹ̀dì ọkọ̀ ẹ̀kọ́ tó jáde àsìkò tó wọ́n MD fẹ́ mutí kò gbọ́dọ̀ pẹ́ ó ti mọ àsìkò tí mutí bọ̀dọ̀ ọkọ rẹ̀ àsìkò tó bá wọ̀ ni wọ́n fún lóúnjẹ náà wọ́n ní ìmọ̀ ń fa ń gbà mí tóbi tí obìnrin fi tẹ̀lé aṣọ ọkàn tó máa fẹ́ yàwó lé àníbi tó bá dé yẹn ó ti yọ tójú ẹ̀ àbí ó ti lóṣù ó ti ṣe kò sí nǹkan kan láàrin wa mọ́ bó ti ṣe sọ́hùn bí ó ti mọ báyìí rẹ̀ lọ etí ẹ̀ jáde láyé nu àfi tọ́lọ̀ bá ṣàánú ẹ̀ yọ nọ́ọ̀kì mọ́lẹ̀ níbi mọ́tò táwọn àpò òrí báyìí tẹ́lẹ̀ ó ní ìwọ náà òrí báyìí tẹ́lẹ̀ náà kìí ṣe pé kò ságbára lọ́wọ́ arákùnrin yìí agbára ara ń bẹ agbára àdìsíkì ń bẹ onígbà tó ti fẹ́ yàwó yẹn gbàgbé ẹ̀ ibi àlìjànú tó ti wọlé sọ obìnrin mi là táyé fi bàjẹ́ nù wọ́n fẹ́ yàwó lọ́wọ́ àtòrí ẹ̀ sórí ibú ṣé ìyàwó kan là Nábì ní ìyàwó kan là Abubakar ní ìyàwó kan là Umaru ní Uthman bin Affan Abraham bin Auf
gbogbo àwọn sàábé tá a bá kó wọn jọ àwọn tí wọ́n níyàwó ẹyọ kan wọ́n ní ò ju 5% lọ ṣe ọwọ́ jẹ́ bàríà ọwọ́ jẹ́ tuntun nínú ẹ̀sìn wa àbí kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́ lọ́wọ́ mú ọdún kọ́ dẹ̀ gbájúmọ́ bàdà rẹ̀ kọ́ dẹ̀ gbájúmọ́ àti máa tọ́jú ọkọ rẹ̀ kọ́ máa tẹ̀lé àṣẹ rẹ̀. wọ́n nígbà míì kéwú obìnrin máa ń kéwú débẹ̀ o tí ó kéwú débi mọ́ tẹ̀lé àṣẹ ọkọ àbẹ́rẹ́ tó gbọ́ yẹn rí wọ́n bá mú àyà kan yọba wọn parí ẹ̀ wọ́n má dísì kan náà kọ́ parí ẹ̀ gbogbo fóònù rẹ̀ lẹ́kṣọ̀ ti fúlù kò lè gbọ́ ọlọ́dún mẹ́wàá gbogbo ẹ̀ ló sì mà dájú ẹ̀ yọ ọmọ kóòtù fatiwa Albani yọ ọmọ kóòtù fatiwa Sheikh Uthaymeen yọ ọmọ kóòtù fatiwa Jabamu Baz ọmọ àwọn al-masailu khilafiyya àmọ́ ẹ béèrè lọ́wọ́ ọkọ yìí pé màálímà ṣé wọ́n ń tẹ̀lé àṣẹ yìí ó ní àdáwò tó ba náà ni akéwù má lò lòun gbogbo ìnáwó máa gbé òun fẹ́ ọmọ tó kéwù máa fi kún o ọmọ kéwù ti ń tẹ̀lé kéwù tí tó ké kọ́ ń bá gbé jombo torí wá sí máyà ọ̀ náà mọ máyà mi wá fún ọ wà dákẹ́ òní máa tọ́ sọmọ pé kí ni mo fẹ́ bẹ́lẹ̀ sọ́ọ̀sì. nǹkan kan nu ayé o ẹni kan lọ́mọ o ẹni kan lọ́mọ ẹlòmíì ṣe àbábà pé kí ló dé tó fi fẹ́ni tó kéwù ṣé bó ṣe yẹ kó rí nìyẹn nígbà tí wàá gidi inú yẹn láti kékeré ni ọba àdàgbà bẹ́ẹ̀ ni ẹlòmíì jogún ẹ̀ lọ́dọ̀ yá ẹ̀ ẹni bí bàbá rẹ̀ náà gbé tó bó lẹ́sẹ̀ bàbá ni ọ̀rọ̀ pọ̀ mbẹ́ bí ìyá rẹ̀ náà ṣe rí gẹ́lẹ́nu ọwọ́ fẹ́fẹ́ ìyàwó máa bẹ lọ́wọ́ o àwọn kìíní yìí tán la o àjogúnbá nínú lọ́dọ̀ bàbá ọkùnrin náà jogún ẹ o wílígánsì yẹn lọ́dọ̀ bàbá ẹ̀ ló ti jogún ẹ̀ ahùn yẹn lọ́dọ̀ bàbá ẹ̀ ló ti jogún ẹ̀ ká máa nà ìyàwó ànàbọ́jà lùbáàbù lọ́dọ̀ bàbá ẹ̀ ni àwọn yẹn máa ń jogún bàbá àti ìyá o béèrè ìdílé tó ti fẹ́ yàwó béèrè nípa bàbá ẹ̀ béèrè nípa ìyá ẹ̀ wọn a máa jọra wọn ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí sì ń gbọ́dọ̀ sí ìyá ẹ̀ lẹ́nu ọba délé ọkọ yóò máa gbọ́dọ̀ sí ọkọ ẹ̀ lẹ́nu náà torí bí ìyá rẹ̀ ṣe ṣe náà nìyẹn àní màmá òun wọn kì í gbọ́ bàbá òun lẹ́nu òun ò jẹ́ gbọ́kọ̀ òun lẹ́nu wọ́n ti tírẹ̀nì wọn nìyẹn ọlọmọsà tó wọn ṣe kó sànù wa wọ́n tó ti wá gbé tiẹ̀ wọ́n kọ́ lẹ́ o ọmọ panabi tiẹ̀ ni o ọmọ mọ́lẹ́jì ni o tọ́ba tó kọ́ lẹ́ wàhálà yẹn tún lágbára yíyá sẹ̀ ń gbọ́ díẹ̀ díẹ̀ àbí tọ́ ọmọ mọ́lẹ́jì ẹ̀kọ́ máa bẹ̀ lọ́n lé lérí àbí èyí tó lọ́wọ́ gbọ́ mọ́ rárá inú tó wá kù mọ́ ó ní ṣètì ẹ̀ kó òun ó ṣètò òun wọ́n sọ fún òun pé kí ló tó òun jáde ilé tó ń sọ fún òun pé kí ló tó òun wọlé tọ́wátò sáwùjì ìmọ̀tẹ́láṣẹ ọkọ mùkọ́dàmà tó wà látàkọ́rọ̀ bíi lọ́lá bíi síyá mẹ́ta tọ́wé wọ́n ní ọlọ́run gbé àṣẹ ọkọ ọlọ́run bá gbé àṣẹ ọkọ ó gbé tóbi débi pé tóbìnrin bá fẹ́ gbàwẹ̀ tàtàwá ó fẹ́ gbàwẹ̀ Monday Thursday ó fẹ́ gbàwẹ̀ Ashura àwẹ̀ Arafa àwẹ̀ Muharram àwẹ̀ Lamisi àti Monday 13, 14, 15 ojú ọ̀run Ànábì la tasumil mar'atu ọlọ́run gbé ilé kọ́lé gbàṣẹ lọ́wọ́ ọkọ ẹ̀ náà kó tó gbàwẹ̀ Ànábì lóbìnrin ò gbọ́dọ̀ gbàwẹ̀ wà baálé rẹ̀ ṣáàìdùn ó sì wà nílé illa bi idhnihi àfikọ́lọ́ lè gba yọ̀ǹda tọkọ rẹ̀ bá ní gbà kọ́sẹ̀ wá gbà tọkọ bá ní má gbà kò gbọ́dọ̀ gbà o ìbádà torí náfìlà ni Ramadan nìkan lọ́kọ ò gbọ́dọ̀ sọ pé kọ́ mọ́ gbà ọkọ ò sì gbọ́dọ̀ sọ pé kọ́ mọ́ ṣe kíni kọ́mọ gba àwẹ̀ tó fi lérí wọn àwẹ̀ wàjibá ti wà àwẹ̀ lérí àwẹ̀ wàláì òun ní sèǹkan báyọ̀ padà wá sí ọkọ rẹ̀ lè di lọ́wọ́ ọ̀ràn yẹn nìyẹn yọ gbà ó ti fẹnu já wáyà ìtọ́lọ̀ bá fún un ní nǹkan báyìí wọ́n gbà wẹ̀ wọn bí dakọ́ mọ́ gbà bí ọba gbà gan wọn bá gbà lẹ́yìn rẹ̀ tó bá kú àmọ́ àwẹ̀ náfìlà àwẹ̀ Alamisa àti Monday àdébìnrin kọ́kọ́ lọ́dọ̀ olówó orí ẹ̀ kọlọ lè gbàsí lọ́dọ̀ baálé rẹ̀ ná tọ́ba wá ní wọn yọ̀ǹda kọ́ gba àwẹ̀ ọ̀la tọ́ba ní wọn yọ̀ǹda ọkọ lẹ́sẹ̀ ìyàwó náà lẹ́sẹ̀ ó wò pé ọ fẹ́ gbà àwẹ̀ lórí èmi ó tètè dé ní ìrọ̀lẹ́ bí aago 5 mo fẹ́ wọlé mo sì fẹ́ ní bùkátà sí ọ àbí bẹ́ẹ̀ sì kọ́ ẹ bá ti darí àṣùbà ń bọ̀ o àwẹ̀ kí ló wọ́n ń gbà ọ fà wẹ́lẹ̀ ní anábìlẹ̀ òtó bẹ̀ kọ́ gba àwẹ̀ yẹn ta ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ ta ló rò pé ń bẹ sọ̀rọ̀
olórí rẹ̀ ní bọ́ sọ̀rọ̀ baálé rẹ̀ Ànábì ní illa bi idhnihi ẹ̀rí ó já mọ̀ pé àṣẹ ọkọ lágbára púpọ̀ àmọ́ tó bá ti wà ní norms pé ẹ máa ń gbà á ẹjọ́ máa ń gbà á náà ni kò ní nìkan máa ń gbà àṣẹ lọ́wọ́ rẹ̀ pé mo fẹ́ gbààwẹ̀ ní ọ̀la o torí pé ó ti mọ̀ pé normally nínú ilé ẹ̀ máa ṣe kíni ẹ̀ máa ń gbààwẹ̀ àmọ́ kàn dé láago 10 ló ní ọmọ ìyá máa bọ̀ wá níbí ọwọ́ ni onímọ̀ ní Monday ó ní Monday kọ́ Thursday ni àníwọ̀n ní kọ́ máa bọ̀ Ànábì ní illa bi idhnihi èyí tọkọ sọ ni kọlọ lè ṣe kíni kọlọ lè ṣe kábìnrin ó gbalada àwẹ̀ yóò sì gbalada pọ̀tẹ́ láṣẹ ọkọ ẹ̀ ó sì ti jáwẹ̀ innamal a'malu binniyah táwọn obìnrin ọba gbọ́n táwọn sọ yíyé ni gbogbo àwọn ọkùnrin láwọn gbádùn àwọn gbádùn bí ìranu ṣúgà àmọ́ àwọn obìnrin ti gba leadership nulẹ̀ èèyàn díẹ̀ lọ́kọ́nù wọn wá ti jòkó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ti dóbi ọ̀pọ̀lọpọ̀ ti dóbi ṣẹ̀ṣẹ̀ láwa tá a máa ń kàwé dáadáa yẹn irú àwa tá a máa ń kàwé dáadáa púpọ̀ yẹn àwọn western ideology yẹn ti bọ ọpọlọ jẹ́ nígbà dẹ́gbò òyìnbó àti ìyàwó rẹ̀ wọ́n bá fẹ́ ra nǹkan supermarket wọ́n jọ sanwó ní 50-50 kálukọ́ jẹ́ mú káàdì ẹ̀ jáde náà àmọ́ nínú ṣẹ̀dá Islam wọ́n ló mú káàdì jáde wọ́n wá sanwó ìyàwó rẹ̀ mbẹ́ 50-50 ní ìyá lọ bí iṣẹ́ lóru ó sì night ọkọ ọmọ sùn nílé báwọn ṣe ń lo ayé tí wọ́n nìyẹn bọ́ọ̀ ti wọ́ra rẹ̀ ńlẹ̀ ọ̀yẹ̀yẹ̀ o wọ́n ní látara ìtẹ̀láṣẹ ọkọ àti ìpayọ̀ ọkọ Asma'u bintu Abubakar ṣe mọ̀ pé ọmọ olówó ni radiyallahu anhuma Asma' bintu Abubakar Siddiq radiyallahu anhuma ọlọ́run bá kọ́ wá yọ ní sọ́wọ́n àti bàbá rẹ̀ wọ́n ní Asma' yìí Asma' wọ́n ní ń bọ̀ láti ẹ̀yìn ìlú tahamilu an-nawa ala rasiha ó wá gbé oúnjẹ koríko tí ẹ̀sìn ọkọ rẹ̀ fẹ́ sí kíni tó fẹ́ jẹ Zubair lọ́kọ rẹ̀ Zubair ibn al-Awwam oníbàálẹ̀ ẹ̀ Asma wa jẹ́ ọmọ mílíọ̀nìà ìgbà Abubakar lásìkò wọn mílíọ̀nìà Zubair sì wá ní owó tó nǹkan débi pé wọn ò rí oúnjẹ ẹran rà láàrin ìlú Asma ni máa lọ lè já koríko wá fún ní etí ìlú tálíkà àmọ́ Asma ò sì gbéraga fún Asma lọ́wọ́ ọmọ olówó lọ́wọ́ lọ lè fi ríru koríko wá látẹ̀yìn ìlú tí ẹ̀sìn ọkọ rẹ̀ fẹ́ sí kínní tó fẹ́ jẹ ẹ máa mú ikí máa ń bẹ̀ yẹn o ọmọ lọ́lá ó wá fi ríru kínní jàmbá anáwà koríko ṣẹ́ẹ̀rì bó ṣe wá yọ níbi tó ti yọ báyìí Ànábì àtàwọn sàábé àwọn náà ń lọ wọ́n wá pàdé ara wọn bí kẹ́nìkan mọ̀ bọ̀ láti bí kẹ́nìkan wá jáàmù ẹ̀mí wọ́n wá pàdé ara wọn. wa talaba Rasulu sallallahu alayhi wa sallam an tarkaba al-qafila sọmọ pé eré ẹ̀sìn lànàbí wa àtàwọn sàábé wọ́n pọ̀ tán lọ bẹ́ẹ̀ Ànábì wa ní kí Asma kọ́ wá gun ẹ̀sìn títòun torí strẹ́sì ìrìn tí ń rìn bọ̀ àti ẹrù tó ṣe kíni àti ẹrù tó gbé Ànábì ní kó wá gun ẹṣin sọmọ pé àsìmánsì àbúrò tani jama àbúrò ìyàwó Ànábì wa Muhammad ẹjẹ àmà dé o anani àbúrò ìyàwó ẹ Asma ní fàdà á ní ọlọ́ Ànábì wa pè mí láàrin àwọn èrò wípé Asma jẹ́ kí n gbàdé ma ní jẹ́ kí n fún ọ ní kíni jẹ́ fún ọ ráìdì ipe ọ̀yà wa wà lẹ́yìn ẹ̀sìn bí fada ani thumma qala níbi ani ìtumọ̀ ẹni pé lè hamila ní khalifa ipe ọ̀yà gùn fastahayaitu onímọ̀ wa dúró ojú wa ń tì mí ana asira ma'a rijal ipe màá wà láàrin àwọn ọ̀pọ̀ ọkùnrin èmi wàá jóbìnrin nìkan èmi nìkan tí wọ́n jóbìnrin ni mo wà láàrin àwọn ọkùnrin rẹpẹtẹ tá a jọ ń lọ wa dhakartu Zubaira wa girata ó ní mo wá rántí ọkọ mi àti owú rẹ̀ Zubairi mo ní ọwọ́
ìta ń gbọ́ yìí nípa ọkọ rẹ ti sọ fún mi pé má jẹ́ ń rí ọ pẹ̀lú àwọn ọkùnrin o wakana agiyara nas ó ní ọkọ bẹ́ẹ̀ tí ti sọ yìí Zubairi ó ní ó wà nínú àwọn tí wọ́n jowú jù lérí obìnrin wọn ní Madina fa'arafa Rasulullah sallallahu alaihi wasallam qad istahayaytu famadọ mo sì wá dúró Ànábì wá rí i pé mò ń tijú mo fẹ́ gun ẹṣin afdalun nas imamul anbiya ẹni tó dáa jù nígbà àwọn ànábì Ọlọ́run ẹni tó níbẹ̀rù Ọlọ́run bá jù ẹni tó láàánú jù ó lànà bí wá rí i pé òun tijú òun ò fẹ́ gun ẹṣin yẹn fàmọ́tọ̀ ànábì bá ní let's go let us go ẹ̀dí ká máa lọ mo ti máa ti ń ṣe kíni mo ti máa ti ń ṣe ọkọ̀ òsín bẹ́ẹ̀ o radiyallahu ta'ala anha olówó ni baba Asma olówó ńlá ọkọ̀ wa ní tó nǹkan àmọ́ àìní rẹ̀ yẹn kò ní kọ́ mọ́ fún ní ọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe máa ń rí tí èèyàn fi máa ń lálùbáríkà nínú ilé ọkọ nìyẹn ọkọ rẹ̀ wà mẹ́kù sí ń bẹ̀ má ṣe àyèmáyé àwọn sisters tọkọ ní Facebook yìí kú ń bẹ̀ ibi ọ̀n jásí yìí agbami ìranu ni mẹ́rin bá sì ti bọ́ sínú odò yìí ń lọ nìyẹn àwọn mẹ́rin ti lọ tí wọ́n padà mọ́ aṣọ nìkan ló kù lọ́rùn wọn ẹ̀mọ́ ìbúrọ̀dà ló ti bọ́ sínú odò Facebook inú gba tó ṣòkòtò nìkan ló kù ó ti bàjẹ́ sínú ẹ̀yin lẹ́kàn pẹ́ ní eré òun náà mọ̀ pé búrọ̀dà tàná kọ́ búrọ̀dà tàná kẹ́ ń wò yìí umu tàná kẹ́ ń wò yìí sísítà tàná kẹ́ ń wò yìí kọ́lọ́mọ́sà tó kọ́kọ́ ẹni kọ̀ọ̀kan wá sí. báwo ni fóònù ẹ yóò lọ wọn filẹ̀ ìdí dẹ̀ ń fi fóònù yìí ṣe tí yóò fa ìpalára fún nínú ayé àti àkhírà rẹ̀ fóònù yìí ṣe wọ̀nà irinṣẹ́ ni oore tí Ọlọ́run fi sínú íńtánẹ́ẹ̀tì fún wa wọ́n pọ̀ ju aburú bẹ́ẹ̀ lọ àmọ́ àwa tí ajọ́mi èèyàn oyè ní dáadáa yẹn a kì í wá lọ aburú tó kéré yẹn ní gbogbo àmọ́ sí kínní ilẹ̀ àmọ́ ń rọ́ sí lọ́kàn fi sọ pé aburú eré íńtánẹ́ẹ̀tì wọ́n ní kò ju 20% lọ àmọ́ àwọn èèyàn 80% ní lọ́bẹ̀ oore tó wà nínú íńtánẹ́ẹ̀tì 80% ní bòtí àwọn èèyàn 20% wọ́n ṣe kínní náà lọ́bẹ̀ ẹ wo àǹfààní tẹ́yìn lè fi fóònù ṣe nínú ayé yẹn àmọ́ ìpalára rẹ̀ ọ̀dà pé ṣètò ti ní òun ti kún wọn lọ́wọ́ gbogbo ìyàkuyà tẹ́yìn fẹ́ yà láyé lè ní fóònù rẹ̀ yóò fi ṣe sábàbí tó fi yà tí o bá ti ní fóònù kò lè rí ya gbogbo orí burúkú tó ọmọ bá ṣe láyé nìsín èrè fóònù ni ó ti ṣe kínní ni ó ti rí kọ́lọ́n kọ́mọ́sá sọ wa o anabi ló ní kí Asma kọ́ wá gun ẹ̀sìn Asma ní ọkọ mi ò nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ kí n máa wà láàrin àwọn ọkùnrin sísà gan ni wọ́n máa dá àwọn àbúdó pé ẹgbẹ́ wa wájú gan ni ó tó jókòó ó ti mọ ní Abu Zainab ojú ń dá o mo ní a'udhu billah asálẹ̀ eléyìí ò lẹ́sìn o ẹ̀rọ àwọn ohun tó ń dó déédéé oyè kò sí bó ṣe wò kí ó nira tó kò ní bá wọn gọ̀kadà òun náà sì ń bẹ láyé àdúgbò yìí yẹn tẹ ní kò sí kankan lẹ́yìn ọ̀kadà lòun náà ń gbé òun náà dẹ̀ ń jáde èdègbénu lé lọ́wọ́ nígbà tá a ní àlejò kó ti ọkùnrin níwájú ta lérí iṣẹ́ à bóòlù á sì jòkó ti obìnrin lérí ọ̀kadà nígbà tá a ní àlejò kó tọkùnrin sẹ́ níwájú iṣẹ́ àtọwọ́ àwọn wájú lé wa ẹjọ́ ń gbénu lé níbo rẹ wá ní kíyàwó rẹ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ àpá àwọn fẹ́ sọ̀rọ̀ sọmọ pé wàhálà ni tọ́wọ́ gbẹ́sìn yẹ o ìwọ̀n tí o lè jòkó lérí iṣẹ́ pẹ̀lú non-mahram yẹn níwájú ta kí ló sọ ọ́ di ẹ̀tọ́ fún un láti jòkó lérí ọ̀kadà pẹ̀lú ọkùnrin ọlọ́mọba aláàkọ́mọ́sá tó wá ṣe jù báyìí lọ báwọn ẹni rẹ ṣe lónìí yẹn o àjọfẹ́ wà nínú àjẹ́nà kan náà ni àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní tá à ń ṣe kínní tá à ń ṣe kọ́lọ́mọ́sá mú wa dójú báyìí lọ torí àsìkò wa al-malaikatu yal'anuna 'ala al-mar'a wọn láwọn màláyíkà ọlọ́nìkan lọ́mọ yẹ àdàdì wọn lọ́mọ yẹ nọ́mbà wọn wọn ni wọ́n máa ń pawọ́ pọ̀ dánú pọ̀ ṣépè lóbìnrin tí ó bá tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ especially tí
ọkọ rẹ̀ bá ní kọ́ wá káwọn ó ṣe súnà káwọn ó lásìpọ̀ àṣepọ̀ kí ni jama àṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin. Ànábì ní idha da'a ar-rajulu imra'atahu gbogbo àti ọkọ tó bá pè ìyàwó ẹ̀ ila firashihi oníkọ́mọ bọ̀ ní eré ibùsùn pípọ́ ya kọ́mọ bọ̀ nù yàrá fáàbátì ẹ̀rí fáàbátì lọ́ba kọjálẹ̀ pé àṣẹ tó pa yẹn òun ọ̀tẹ̀lẹ̀ ó lóun ọ̀wá o ó sì lè wà lórí bẹ́ẹ̀dì náà kó lóun ò ṣe o ọ̀sà lóun ò ṣe níṣẹ́ òun ò ṣe níṣẹ́ à ń tẹ̀jí à ó lóun ọ̀wá òun abọ́kọ̀ òun láàánú ti al-malaika hatta tusbiha wọn làwọn màláìka wọn máa ṣépèlé àwọn màláìka ni wọn ni wọn máa gbé ṣépè títí tí lè fi mọ́ ẹni táwọn àpapọ̀ màláìka ṣépè fún 10 hours látàgọ́ mẹ́wàá 11 12 1 2 3 4 5 6 ọ̀dà kan ní 5 ká dúró bẹ́ẹ̀ yóò ṣe tààjú dé àbí 7 hours làwọn màláìka fi ṣépèlé tọ́mọ́ká ṣépèlé yẹn láàrin 1 minute gbogbo àwọn màláìka tàwí ṣé nǹkan ti ṣe yàn ṣe èmi máa ń fẹ́ fa fíkù dẹ̀lílì yọ tábà ti mẹ́rin wa ká wá mú àgbọ́yé tó wà nínú ẹ̀ ká lè bá àgbọ́yé àdìsí tí mo kà yín náà sì wọ́n ti gbọ́ yín sì ń bẹ náà àwọn obìnrin tán tó ń wà lérí ẹ̀ náà pé àníjọ́ tó bá wò wọ́n ni wọ́n ní tábà ṣépèlé ọ láàrin 1 second nǹkan ti bà ọ́ èpè lápé o gbogbo ọ̀ràn aburú ni ọ wà ní èpè wọ́n ní kọ́ mọ́ da fún yàn kò ní da fún náà ni wọ́n ní kò ní lójútu ayé rò ní lójútu nígbà lọ́rùn rẹ̀ ó bàjẹ́ èpè sá àwọn tí wọ́n fẹ́ ṣépè wọn kì í jẹ wọn kì í mú wọn kì í sùn ta ló ní kán ṣépè yẹn la ya'suna Allaha ma amara wa yaf'aluna ma yu'marun ta ló pa wọn láti kí wọ́n ṣépè lé ọ sísítà ta ló ní wọ́n ṣépè lé ọ alájà Allah ló pa màláíkà yìí dá sẹ́sẹ̀ góòdù ni àwọn dẹ̀ ń lọ nìyẹn ọlọ́run ìtumọ̀ ẹni pé ọlọ́run ó pa àwọn màláíkà láṣẹ kí wọ́n máa ṣépèlé ọ títí tí ilẹ̀ ó fi mọ́ lọ́wọ́ ìjẹ́pẹ́ aago mẹ́ta náà ni wọ́n jí ọtọ ní ìwọ òsè tán awáṣì tó bá kù wọ́n náà kà awáṣì tó kù yẹn náà wọ́n fi ṣe kíni ni wọ́n fi ṣépè ó sì lè jẹ́ láago mẹ́rin àbọ̀ bíi 30 minutes yẹn náà ti tó èpè 30 minutes ọ̀padà wá wọ depression gbogbo tó ṣe èpè àwọn màláíkà ni ó gbọ́jà síta kọ̀tà ó pósìtì ẹ̀wọ̀n rà ẹni wọ́n ṣépèlé sádùá rẹ̀ gbọ̀ngbà kí ló dé tí ó fi lẹ́tọ̀ọ́ ṣépè torí pé kò tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ mawtu zawjati ala ta'ati zawj min alamati husnil khatima wọ́n ní ìmọ̀ tẹ̀ láṣẹ ọkọ obìnrin tí máa ń tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ bí bá a ṣe ń sọ yìí àbí tó pinnu pé láti ní lọ gbogbo tí wọ́n bá ti sọ tí wọ́n bá ti takò òfin Ọlọ́run òun máa ṣe kíni òun máa ṣe wọ́n ní obìnrin tó bá kú lórí pé ń tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ bóyá ń tẹ̀ láṣẹ ọkọ bọ̀ látijọ́ yìí àbọ̀sẹ̀ tú bàbá yìí ó wá bẹ̀rẹ̀ sí tẹ̀ láṣẹ ọkọ ikú wa bá a lérí bẹ́ẹ̀ wọ́n ní àmì ní ipò Ọlọ́run fún láti bọ̀tà dáadáa. ẹja gbèsègbè ẹni tó bá jẹ́ pé ọba wí la ilaha illallah Ànábì ní man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna Ànábì ní tó bá wí la ilaha illallah gbẹ̀yìn ayé rẹ̀ Ànábì ní àmì ní la ilaha illallah ló wúgbẹ́ yìí la ilaha illallah Allahu akbar ó sì dákẹ́ bẹ́ẹ̀ Ànábì ní àmì ní pé Ọlọ́run ti fọmọ àlìjánà kan hàn yín tí ò bá níjọ́ ọmọ àlìjánà kò ní rí wí ẹlòmíì wá wí tiẹ̀ sínú o ẹlòmíì ò sì wí àgbọ̀ nígbà tí ń wí ọmọ àlìjánà ni àmọ́ Ọlọ́run kàn fi máa ń pa àwọn tó bá wù lé tọ́lọ̀ bá ti wá fi pẹ́ nìkan lé tó ó níbi tó wà tọ́lọ̀ ń dé sí tọ́lọ̀ fi fi kẹ́lẹ́mọ̀ yẹn gbẹ̀yìn ayé rẹ̀ wọ́n ní kìí ṣe láìláìlá nìkan ní máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ ọ̀yàn téèyàn fi máa táwọn fi mọ̀ pé ọmọ àlìjánnà ni wọ́n ní tọ́wọ́tò záwùjì náà wọ́n ní gbogbo obìnrin tó bá kú tọkọ rẹ̀ bá ní bó ṣe wà yìí kò kí yapa àṣẹ mi ẹ bá mi gbé ẹ bá mi dì ẹ bá mi gbé ẹ bá mi gbé bó ṣe wà yìí tó ń gbé lọ́nu sàárè yìí kò kí yapa àṣẹ mi ẹ dọ́kẹ́ wọn bá kírun sí la kò kí yapa àṣẹ mi ẹ bá gbé lọ sí tẹ̀ kò kí yapa àṣẹ mi. anabi sallallahu alaihi wa sallam anabi ni ayuma imuraatin anabi lè gẹ́yọ̀ obìnrin máa tàtì tọ́ba ìjáde láyé wa zawjuha anha radin inú ọkọ rẹ̀ wá dùn sí i látara dáadáa tí ń ṣe sí ọkọ inú kéde pé inú ọkọ dùn sí kú o
inú arábìnrin yẹn ó rí dùnú ọkọ rẹ̀ tó fi jáde láyé tóbìnrin ọba tẹ̀lé àṣẹ ọkọ sí yóò rí dùnú. Ànábì ní dakalatil janna, Ànábì ní ẹ̀ mà gbogbo ọkọ tí ní bá ti ń sọ nípa ìyàwó rẹ̀ pé máa ń tẹ̀lé àṣẹ òun ẹ̀ mà dájú pé obìnrin yẹn tó kú yẹn ọmọ àlìjánnà kọ́lọ́ mọ́sá sẹ́yìn lọ́ba àlìjánnà o wọ́n jẹ́ pé torí àlìjánnà nìkan lọ́wọ́ fi ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ṣé kò tó jẹ̀mọ́ ká tó wá pa àwọn orí mi náà tó wà ń bẹ nínú ìfọkànbalẹ̀ ọmọ ìyá mi nínú ìfọkànbalẹ̀ tó bá ń tẹ̀lé àṣẹ ọkọ ó ní ìfọkànbalẹ̀ tó bá ń tẹ̀lé àṣẹ ọkọ ọmọ rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ èmi ọmọ bí ìyàwó sì máa tẹ̀lé àṣẹ yín tí ó wàá béèrè nǹkan tẹ̀ ní fún kọ́dà bẹ́ẹ̀ tí ní wọ̀lá ẹ̀ máa wà torí òun náà jẹ́ bẹ́ẹ̀ àyín dá yín lóhùn yín náà dá ẹ̀ dóhùn náà lóhùn àbí naturally bọ́nà ti dá yín ni ẹ àmọ́ tó ní kọ́kọ́rọ́ máa ń sọ tó bá wù yín tó bá wù ọ lọ́ máa tẹ̀lé ẹyin tó bá wù ní ó fún wọn náà lẹ́yìn náà ọlọ́run máa ń fi fáwọn ọmọ lálùbáríkà àwọn ọmọ yẹn wọ́n máa tẹ̀lé tiẹ̀ náà ó lè fi bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run wọlé pé èmi ó kọ̀rọ̀ sọ́kọ mi lẹ́nu mọ́jà àwọn ọmọ mi ó kọ̀rọ̀ sí mi lẹ́nu ọlọ́run ó sì ní mo ti gbọ́ bẹ́ẹ̀ iṣẹ́ rere ni tọ́ wọn láwùjọ ní Madina gan Ànábì ní wa qalilun min kunna taf'aluhu Ànábì ní ẹ̀yin díẹ̀ ní Madina nígbà yẹn o Ànábì lẹ́yìn díẹ̀ lẹ́ ń lè ṣe kátó wá gbèsè tá a wà yìí tí ojú ti là yìí àlàbòdì kọ́lọ́mọ́sá mú wa dọ́kọ́ sànù wa suwaru ta'ati zawj wọ́n ní bó láti mọ̀ pé à ń tẹ̀ láṣẹ ọkọ tọ́ba ti ní kọ́ wa orun ya mọ́mọ́ tó ń Daaru mọ́ tí o bá ti sí diwọ́ kan tí ẹ̀sẹ̀ ṣe kínní tẹ̀sẹ̀ fara mọ́ tọ́ba ti ní ètò mo fẹ́ ká ṣe lérí àwọn ọmọ yìí nìyí tí o bá ti takùtọ̀ lọ́hùn wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ bàbá ní sukùl báyìí bọ́ fẹ́ kọ́ ọmọ lọ ìyàwó ní kò lè lọ yọ sọ categorically ní kò lè lọ bí wọ́n ti fẹ́ alẹ́ mi ò fẹ́ wọ́n ní wàhálà ti dé nìyẹn wọ́n ní kọ́ ọmọ gbà yọ̀ǹda kó tó jáde àmì pé tẹ̀lé àṣẹ kọ́ ìtọ́kọ̀ bá dẹ̀ ní kó fi sílẹ̀ kó ṣe kínní kó fi nǹkan yẹn sílẹ̀ tó o bá ti ní fi sílẹ̀ àjẹpẹ́ ọ̀tọ̀ láṣẹ ọkọ yẹn irú ọbẹ̀ báyìí má ṣe mọ́ ó sì má ṣe mọ́ irú aṣọ báyìí má wọ̀ jáde mọ́ jàlíbáàbù rẹ ni wọ́n tún sin lọ́wọ́ yìí jàlíbáàbù nípa wọ́n tún wá lọ pọ̀ lọ́wọ́ nígbà téèyàn bá wọ gáùn wala yubdina zinatahun ọlọ́run ní ẹ má wọn fẹ̀sọ́ hàn wọ́n tún fẹ̀sọ́ náà jàlíbáàbù má wọṣọ ìjáde mọ́ látijọ́ yẹn ó lè má wọnú lé o àmọ́ kò ní wọ síta mọ́ torí pé ọkọ rẹ ti ní kọ́mọ́ ń gbọ́dọ̀ sọkọ ẹ lẹ́nu lẹ́yìn náà yóò máa gbọ́dọ̀ sọkọ lẹ́nu pẹ̀lú khidma bá mi fọ underwear mi ọ̀yá bá mi lọ́sọ yìí ọ̀yá bá mi ṣe ń jẹ yìí ọ̀yá bá mi ṣe kan báyìí ọlọ́run bá ọlọ́mọṣàjọ rọrùn fún ọ. àwọn afáwa ní gbogbo àwọn ọkọ ká lè gbọ́ o at-ta'atu laysat mutlaqa tẹ̀lé àṣẹ mi tí wọ́n ń sọ kìí ṣe gbogbo nǹkan o kìí ṣe gbogbo nǹkan o nítorí ọlọ́run bá ọba ṣe léwọ̀ ọ gbọ́dọ̀ ṣe lẹ́tọ̀ fún Ànábì ní la ta'ata fi ma'siyatillah innama ta'a fil ma'ruf Ànábì ní a kìí tẹ̀lé àṣẹ ọkọ láti fi ṣe ọlọ́run o ìyá mi gbé oògùn kan wá wọ́n ní kájọ lò ó wọ́n ní ọ̀nà òsì má gbà lọ́wọ́ ọkọ ẹ o ọkọ rẹ ní kọ́ ká lọ bí mòlúdì ká lọ bí ìjìlá tán ti ṣe bídíà má bá wọn lọ o ọkọ rẹ ní kọ́ ká lọ sáwí má lọ sáwí o torí bídíà wọn ṣe ń bẹ̀ ó ní kọ́ ọmọ wọ jíǹsì jáde má wọ jàlùbáàbù má tẹ̀lé o jàlùbáàbù rẹ ní kọ́ ra o kó tún ra méjì sí kó fi hàn pé tún ra méjì sí o ó ní kó wọn náà kọ́ ọmọ wọṣọ aṣọ fìtínà má dà lóhùn wọ́n fẹ́ mọ́ ọmọ lọ ibi tí ó ti sọ̀rọ̀ ibú ní àwọn ọ̀rẹ́ òun ṣe bẹ́ẹ̀ dé ibi wọ́n ti ń jó disco sọ pé ẹ ní assignment kan tó fẹ́ ṣe fọ́mọ rẹ mọ́mọ́ rẹ wọn ní yàrá kó tilẹ̀kùn ọba kan lẹ̀kùn ó ti yá ọlọ́mọ ti sùn ọmọ ṣe kí ni jama ọmọ ti sùn náà torí ibi tí mọ́mọ́ yẹn lọ yín lè kú bọ́mọ yẹn ọmọ wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ìta wí náà ọmọ sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọlọ́wọ́n sọ àyà kan nínú ọgbẹ̀yìn àyà yẹn tàwọn ọkùnrin Quran 4 verse 34 ọlọ́wọ́n bá ní fa in ata'nakum ọlọ́wọ́n bá ní táwọn obìnrin yìí tí wọ́n bá ti wọ́n ń tẹ̀ láṣẹ yín fala tabghu alayhinna sabila ẹ gbọ́dọ̀ yàn wọ́n jẹ ẹ gbọ́dọ̀ kọjá àlà lé wọn lérí ẹ gbọ́dọ̀ ṣàbòsí fún wọn inna Allaha kana aliyan kabira ọlọ́run ní èmi ọlọ́run ọba
ọba tó tóbi ọba tó ga ó wà lókè yín ni ó sì tóbi jù yín lọ ó wà lókè yín ó dẹ̀ tóbi jù yín lọ Suratun Nisa Quran 4 verse 34. àwọn àlùfáà wọn ní fa alamu wọn ní tọ́lọ́hún sọ fún ẹ̀yin ọkùnrin bí ni pé anna uluwakum ala nisa bẹ́ẹ̀ ṣe jẹ gàba lérí wọn tọ́jẹ́ pé yín tí wọ́n jẹ tí wọ́n mú ọwọ́ yín lọ́wọ́ tọ́jẹ́ pé àṣẹ wọn ẹ̀yin lẹ kọ́lé ẹ̀lẹ́lẹ́ wọn jáde ẹ̀lẹ́ mú wọn wọlé ẹ̀lẹ́ dára tó wù yín bẹ́ẹ̀ ṣe tóbi lérí wọn yẹn fawqahu ma huwa a'la minhu ẹ̀ lè mọ̀ pé ẹnìkan bẹ tó tóbi lérí ẹ̀yin náà tí ń fẹ́ yín náà tó lè gbà lọ́wọ́ ẹ̀yin náà tó sì lè lé yín kúrò nínú ayé tó lè fi yín dára tó bá wù nínú ayé ẹ̀ lè mọ̀ pé ẹnìkan bẹ tó ju ẹ̀yin náà lọ ju bẹ́ẹ̀ yẹn ṣe ju àwọn lọ wa uluwullahi azza wa jal tí tóbi ọlọ́run ọba ó tóbi ju títóbi tiyín lọ fala tata'alaw alayhinna ọlọ́run ọba ni ẹ gbọ́dọ̀ jẹ gàba lé wọn lérí kẹ́ ẹ máa wá sọ wọ́n dẹrú kẹ́ ẹ máa hàn wọ́n lè mọ̀ kẹ́ ẹ máa dà wọ́n láàmú wala tatakabbaru alayhinna ẹ gbọ́dọ̀ máa ṣe gbéraga lérí wọn ẹ gbọ́dọ̀ máa ṣe pé mo ṣe ta ni ó bí mi mo lé ọ ta ni ó mú ọ wọlé mo gbà ta ni ó gbà fún ọ padà mo fún ọ ta ni ó gbà fún ọ ẹ má ṣe gbéraga lérí wọn lẹ́yìn fọ́kọ̀kan man huwa akbaru minkum torí ẹni tó tóbi ju ẹ̀yin náà lọ òun náà ọlọ́run ọba aláwọn wọ ẹ̀yin náà àwọn afáàní limata akmalallahu bi hadhaini alwasfaini al-uluw wal-kibr ẹ̀mọ́tọ́lọ́run fi parí àyà yẹn nínú àwọn al-asalibul balaghiya nínú àwọn ìgbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ní tí wọ́n bá ti ń tẹ̀lé àṣẹ yín ẹ̀yin ọkùnrin ẹ má ṣàbòsí fún wọn o wọ́n ní tá à ń gbọ́yé ń bẹ̀ òun náà ni pé tẹ́ ẹ bá ṣàbòsí fún wọn màá gbìjà wọn ìyàwó rẹ̀ ń tọ́jú ẹ̀ ń tẹ̀lé àṣẹ wọ́n ọ̀pẹ́rẹ́sẹ̀ wọ́n wò pé nígbà tó ti tutù fún ọ yẹn ọ láti máa dà á láàmú ọ láti máa halẹ̀ mọ́ ọ máa jágbe mọ́ àní get out ìyàwó ẹ̀ jáde ọyẹ tilẹ̀kùn ẹ̀ ìyàwó ẹ̀ ló ń bá wí láì sẹ́rú àwọn obìnrin míì wọ́n ti du ọlọ́run wọ́n wá rọ̀ fọkọ wọn àwọn ọkọ yẹn wọ́n á lo opportunity yẹn wọ́n wá sọ wọ́n di ìdàkudà ọlọ́run ọba ní òun náà ju ẹ̀yin náà lọ òun sì tóbi jù yín lọ olówù ní jọ ọ́ lójú nítorí pé ìwọ wà lókè rẹ̀ àbí wọ́n ti fi ọmọ yẹn fún ọ ipá rẹ̀ ti ká ó ti wà lọ́wọ́ rẹ̀ ìwọ gbà pé ìwọ jù lọ lẹ́yìn náà kíburu pé kò tó ọ ìgbéraga ọlọ́run wá lo kẹ́límà méjèèjì ó fi ròyìn ara rẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn ayẹ̀ yẹn inna Allaha kana aliyan kabira ọlọ́run mẹ́ni èmi náà wà lókè títì ẹ̀ náà yín fi ọ dára tó bá wù mí lẹ́yìn náà mo tóbi jù ọ lọ ju bí wọ́n ti tóbi lérí ẹ̀ lọ. níta ń gbọ́ inú ayà yìí ni pé gbogbo yíkéyìí ọkùnrin tí ń bá ń ṣàbòsí fún ìyàwó rẹ̀ tí ń tẹ̀ láṣẹ ẹ̀ ṣàǹgbá àti ní káwọn ó ṣe tiwọn àbí títí wa ni pé tí wọ́n bá ti ṣe tiwọn yẹ ká máa kẹ́ wọn ká máa fún wọn ká máa ràn wọ́n lọ́wọ́ ká máa dùn wọ́n nú ká máa ṣe dáadáa sí wọn ká máa fún wọn lówó ká máa fún wọn lóúnjẹ ká máa fún wọn láṣọ ká máa ra bàtà sí wọn lẹ́sẹ̀ ká máa tún lé wọn ṣe kọ́ ilé tó da bá ń bẹ lọ́wọ́ ẹ ra mọ́tò tó da tí owó tó da bá ń bẹ lọ́wọ́ rẹ kó fi kẹ́yàwó rẹ ìwọ náà lọ́ọ́ máa gbé káàkiri o torí obìnrin tó bá ti ní kìlọ̀ ọ̀hún sí wàhálà kan tó nù àwọn míì jẹ́jẹ́ ni wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ nígbà tí kì í bà lọ́wọ́ àwa rò pé yóò máa fi gbọ́mọ lọ skul ní nínú àdúgbò àbí yóò máa lọ fi rata torí àfẹ́ kó jòkó lé lọ́kadà àfẹ́ kó jòkó ní lọ́dọ̀ bàbá kẹ̀kẹ́ náà pẹ́ kó máa yọ o àwa fún kí ìpètò wọn náà fẹ́ rata wọn fẹ́ ra àlùbọ́sà wọn náà fẹ́ sáré lọ ilé kejì ọfẹ́ gbọ́mọ lọ sí kílíníkì nítòsí ilé kò sí kóbìnrin wọn máa wà mọ́tò ní àdúgbò àbóbìnrin ọ̀gbọ́dọ̀ wà mọ́tò kó lóun tráfù haram ni orí wọn làwọn obìnrin a máa gun ẹṣin ní Madina obìnrin wọn a máa dágun ẹṣin ní Madina tí wọ́n ti ṣe kíni tí wọ́n sì ń lọ àdébísí màsí wọ́n dágun ẹṣin fáwọn bùkátà pẹ́pẹ́pẹ́ tí wọ́n fẹ́ ṣe kíni tí wọ́n fẹ́ bíyà àbáwọn ẹrù tí wọ́n fẹ́ gbé tipa wọn ṣe kíni tipa wọn ká àmọ́ pé obìnrin wa mú kọ́kọ́rọ́ onílàtẹ̀kọ́ òun lọ Ìbàdàn
láti níbo ọlọ́run sọ wà ń bẹ̀ tó bá ní flat tire lójú ọ̀nà lọ́nà mọ̀wé níbo ló ṣe rẹ̀ tráfíkì mú ilẹ̀ wá súnmọ́ lọ́wọ́ wàhálà ti dé kò wá sí márùn káwọn obìnrin ká má sì gbọ́ pé òṣàṣì sí fatiwa wọn ni ká máa gun mọ́tò pàtàkùnbìnrin wọn máa lọ lè yanjú bùkátà ara rẹ̀ ní ládùúgbò pẹ̀lú mọ́tò rẹ̀ ó bẹ́tà ju kó máa gun ọ̀kadà lọ ó sì bẹ́tà ju kó máa gun kẹ̀kẹ́ nàpẹ́pù lọ torí yóò ṣáà jókòó lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin kan náà ẹnìkan wá jókòó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ wọ́n wá fi tán kan tán ó sì sùn mọ́júmọ́ orí báyìí níbà fisika ó sì sùn mọ́júmọ́ ó jókòó sí ibi bọ́ọ̀sì wọ́n wá jọ fi tán kan tán àwọn nídọ̀rú rí àkọ́dá o ìwọ ni kò mọ gbéyàwó rẹ̀ lóbi tó wá fẹ́ lọ ọ fẹ́ lọ́dọ̀ àná ọ fẹ́ lọ́dọ̀ bàbá ìyá ẹ̀ wọ́n ló gbé sínú mọ́tò ló gbé lọ ọwọ́ lọ́kadà náà ni wọ́n fọkadà rẹ̀ gbé lọ wọ́n fi kẹ̀kẹ́ rẹ̀ gbé lọ tẹ̀wá hàn pé wọ́n á fẹ́ wọ mọ́tò lọ ọ wà ti ìyàwó rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ wíńdò ìwọ wà jókòó lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ ń gbọ́n tí ń sọ fẹ́ẹ́ lè mí ọ̀wọ́ rí o yọkọ̀ ọkọ̀ wọlé jókòó lẹ́yìn bẹ́ẹ̀ yẹn èmi ti wà ókè ń bí ọlọ́run sọ wà ń bẹ̀ a'udhu billah ọlọ́run bá aláàkọ́mọ́sá ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àpèjúwe ìkọjá àlà lérí àwọn obìnrin ọlọ́run lóhun jù yín lọ o ṣẹlẹ̀ àwọn ọkùnrin kan bẹ́ẹ̀ tẹ́tí yàyàkúyà ẹ̀wọ̀n àmàdáwò tọ́kàn wọn ni pé ipa àwọn òbí rẹ̀ ọ̀ka ìyàwó ti fẹjọ́ sùn wọ́n ní kì í gbọ́ náà ètí máa ń bá yẹn nídìí lẹni tí wọ́n lòun ṣe súnà bàbá rẹ̀ ìyá rẹ̀ wọn lè bọ́ sọ̀rọ̀ wípé ó tó àbùkù ńlá ni o ẹlòmíràn tó ń là fáà ipe wọn ní ẹja fẹjọ́ sùn àfáà tó bá ṣètò sísítà yẹn àbá àfáà tó wá so igi àbá àfáà tó bá wá nígbà tó àfáà tó bá wá nígbà tí wọ́n fẹ́ fẹ́ ẹ̀díkà wọ́n pe neighbor sars oyè wọ́n gbé fóònù fún oníta ní sọ̀rọ̀ ọ̀nà stars ìpẹ̀lẹ̀ stars àwọn dádì àti mọ́mí ẹ̀ wọ́n ní ọmọ yẹn pé kó filẹ̀ mọ́ dàálà mọ́ mọ́ ó ní a máa sọ̀rọ̀ létà tinú ẹ̀ ní ó ṣe kínní ní a padà sí àwọn yẹn ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí mọ́tò tí bírèkì rẹ̀ ṣe kínní jama tí bírèkì rẹ̀ ṣe kínní ó ti já ó ti fail inú parun nílọ yẹn kò sí bírèkì ní mọ́tò mọ́ ẹ̀yin gbọ́dọ̀ ní bírèkì nínú ayé bàbá rẹ̀ bírèkì ẹni ìyá rẹ̀ bírèkì ẹni wọ́n máa fà wọ́n máa pè ọ́ sákèsí inú tó fẹ́ bí ẹ̀kọ́ mọ́ bí tán lẹ́yìn náà obìnrin tó hàn léèmọ̀ yẹn ìwọ náà bí máa wọn obìnrin kalẹ̀ yóò já dáwò fáwọn yóò wá jẹ́sàn fún wọn yóò já dáwò fáwọn yóò wá jẹ́sàn fún wọn ọlọ́run kò kí gbàgbé o rántí pé àwọn ọmọ rẹ obìnrin náà ń lọ bì kan nínú ìtò nira ìtò bùkátà tó ga jù lẹ́mí àwọn òbí lẹ́ni òun náà ni pé àwọn ti tọ́mọ àwọn ti lọ́mọ obìnrin èèyàn rẹ̀ èwo ló kù láyé táwọn fẹ́ fún àwọn èèyàn rẹ̀ wọ́n wá yọjú wọ́n ṣe rí ṣòkòtò rẹ̀ tí wọ́n rí rúgbà wọ́n rá àwọn yẹn dáadáa tó tẹ̀lé ọ wọ́n náà lọ lè pín àwọn yẹn dáadáa ni wọ́n náà pín ìgbà tó ń lọ wọ́n fún ọ mínírààsì wọ́n dáná fún ọ wọ́n mọ́rí àbá rẹ̀ wọ́n ní àfáà náà dà wọ́n lé ní òun náà múra dáadáa ó yárùn gbọ́n ẹ̀mí wọ́n balẹ̀ yìí pé èyàn dáadáa lárakùnrin ayẹ̀rẹ́ àwọn èèyàn tí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ wa délẹ̀ tán ọ̀ wá gbé fóònù ẹnì kọ̀ọ̀kan ní gbogbo wọn mọ́ ẹ̀sán bọ̀ kò sẹ́ni tí wọ́n máa han obìnrin rẹ̀ léèmọ̀ àbí kọ́ lọ́wọ́ bá aláwọ̀ sọ fún pòun jù lọ ìtumọ̀ orúkọ ọlọ́run tọ́lọ́run fi gbẹ̀yìn àyà yẹn nìyẹn inna Allaha kana aliyan kabira àyà yẹn jẹ́ ọmọ rókì lẹ́mi ẹ ọlọ́run tó bá jù lọ èmi náà jù ẹ lọ o tó bá jù lọ èmi náà jù ẹ lọ o ẹni bá wá ń kẹ́ obìnrin tẹ́ ń sànú ẹ̀ ńkọ́ wàláhì ọlọ́run máa sànú ẹ̀ kò sẹ́nìkan tẹ́ máa tọ́jú obìnrin àfi kọ́ ọlọ́run bá ọlọ́run máa sànú ẹ̀ àpẹẹrẹ pé òun yàn jẹun sábòsí fún tọ́mọdé tí ìbáwí ọlọ́run òun náà ní kọ́ ọmọ èèyàn lọ́dún yìí òun náà ní kọ́ ọmọ èèyàn lódì kọ́ pátì eléyìí ọ̀nà obìnrin jẹ́ gbá lọ ọmọ dàsí mọ́ àbí kọ́ kọ́ọ́lẹ̀ láì nírísìn àwọn kan bẹ tẹ́ ń fi ìyàwó tó ilé ìsìn àwọn zawakun ẹ̀mọ́ tá ń pè zawakun tó bá ti fẹ́ lásìkò díẹ̀ yóò wá ìjọ kan sí lẹ́sẹ̀
yóò tọ̀ lákẹ́ yóò tún fẹ́ mi ó ti tún rí dúdú tó ga èyí tó wà ń lé yóò wọ ẹ̀sùn sí lẹ́sẹ̀ yóò tọ̀ lákẹ́ yóò fẹ́ yẹn tó bá tún rí kúkúrú tó sanra tó pupa yóò tún tọ̀ lákẹ́ yóò tún wọ ẹ̀sùn sí lẹ́sẹ̀ yóò tọ̀ lákẹ́ yóò tún fẹ́ mi. inna Allaha kana aliyan kabira ó ń ṣe pamọ́ ni ó ń ṣe pamọ́ ni wàhálà ń bọ̀ torí kẹsẹ̀ tí ọmọ ṣerú ẹ̀fọ́ ọmọ tiẹ̀ lóbìnrin tí wọn náà gbà kò sí bóbìnrin ṣe lè wò kọ́ tẹ̀ láṣẹ tó yóò láwọn eré àkàn tó ti máa mọ́lé jẹ torí pé wọ́n ní wọ́n dá wọn látara ìfàtà ìhà tọ́wọ́ ànábì ní tọ́ba ní ọ̀fẹ́ straight kí gbogbo tó o bá ń sọ pátá 100% ànábì ní ò lè rí yóò láwọn àwọn àléébù tó bá wá láti ilé wọn ó lè jẹ́ àléébù ara ó lè jẹ́ àléébù wà oyé ó mọ̀ wá máa ṣàtúnṣe rẹ̀ nígbà tó yẹ pé ibi tó dáa sí ọ̀pọ̀ ju ibi tí ó kù díẹ̀ káàtó lọ. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń kọ obìnrin lẹ̀ àwọn obìnrin tẹ́ ẹ kọ̀ sílẹ̀ wọ́n ń ronú lọ́wọ́ o depression ti mú wọn o ẹ má rò pé ìwọ ṣe ákìlù ọ wà ń lé pẹ̀lú ìyàwó mi èyí tó kọ́ lẹ̀ yẹn wà níbi tí ń ṣe kíni ní tó ń sun ẹkún tébi tí ń pa àwọn ẹbí ẹ̀ wọ́n ti ṣe wá sọ fún yín pé ebi ńgbà tó lóun fẹ́ àlùsùnà ebi ojú rẹ̀ ọjà ń sìn á sọ fún ipa àwọn bíbù yẹn ẹ dákun ṣé sáwà ṣé èèyàn burúkú làwa ni èèyàn dáadáa sì ni wá àmọ́ àwọn afàwọ̀rajà kọ̀ọ̀kan ti ṣe kí ni jama wọ́n ti wọ̀ wá láàrin especially àwọn tí èèyàn láàfà yẹn bí ṣe ń kà fara eléyìí náà máa bà dá eléyìí yukaffirul muslimin wa yubaddi ala sunnah àwọn yẹn pọ̀ mí dáadáa torí tó bá ti kà fara àwọn tán wọ́n fúyẹ́ lójú ẹ̀ tó bá dẹ̀ ti bà dá àwọn tán wọ́n fúyẹ́ lójú ẹ̀ àtàwọn òbí ẹ̀ yọ mọ wá sí tó wù fún ìyàwó tó wà nílé òbí ò lè bá sọ̀rọ̀ àfa ló sì ti bà dá ẹ̀ àfa tó ṣe ákìlì ó ti kà fara kí ló kù jàmá àwọn èèyàn ń bẹ́nu ayé tí wọ́n ń lólé ayé bí ẹranko àwọn criminals àwọn ẹ̀fọ́ máa ro obìnrin lọ́kọ tó bá ti wọnú gbà tó wọ ṣòkòtò tán dákun ló lè wádìí ẹbí ẹ o kọ́ wádìí àfa àtọ́kọ́ kéwú kọ́ wádìí àwọn ọ̀rẹ́ ẹ̀ alẹ́ mi ò tún dé yóò ní àtidé náà nìyẹn gẹ́gẹ́ bí àdìsí ànábì sallallahu alaihi wasallam wọn ní tabadẹ ti rí ìyàwó tó bá ti wà tabadẹ ṣe istikara lérí ẹ ọdún náà mo ti istikara kí n tó kún lé dákun wọn bá mi sọ fún àwọn dáàdi ẹni afẹsẹ akidu báyìí lẹ́yìn tó yọjú èdè tó yọjú ló sọ akidu èdè náà láàrí ọ àrí orí ọwọ́ àṣà akidu lẹ́yìn àṣà ti wọ̀ gbá al-aadatu muhakkama ẹni kọ́ lọ́kọ́ padà wá òkú bàbá rẹ̀ àti yẹ́ wa àwọn tí wọ́n ń sọ̀gùn wọn lóògùn táwọn ọba fowó ṣe ẹ̀yìn àrò làwọn máa ń gbàgbé ẹ̀ sí àwọn ò nílò tọ́lá àwọn ò ṣe wàhálà wọ́n bọ̀ àwọn náà ni wọ́n bọ̀ àwọn láàjò yẹn àwọn èyí sì ṣáájò ìyàwó téèyàn ọba ṣe wàhálà fẹ́ kò lè mọ yẹ ọlọ́run wọlé àwọn ẹ̀kọ́ ṣàánú wa èyí tó wá burú jù nínú al-i'tida fala tabghu alayhinna sabila òun náà ni daribuha ká máa ná obìnrin. لقد طاف الليلة بآل محمد نساء كثير كلهن تشكو زوجها من الضرب ọ̀kan náà àwọn ìyàwó ànábì wọ́n náà àwọn obìnrin kan wọ́n sì wáá bá àwọn ìyàwó ànábì wọ́n wá bá wọn lálẹ́ àwọn obìnrin ni wọ́n wá bá àwọn ìyàwó ànábì inú àwọn obìnrin Madina wọ́n fẹ́ẹ́ tó bí mélòó kan wọ́n wá ń ròyìn fún àwọn ìyàwó ànábì pé àwọn ọkọ wa ń ṣe súnà o àwọn ọkọ wa ń tẹ̀lé ànábì o àmọ́ lílù yìí ni wàhálà o wọ́n wá bí èèyàn mẹ́fà méje mẹ́jọ wọ́n wá bá àwọn ìyàwó ànábì wọ́n wá ń complain ikú ẹ̀ bá a sọ fún ànábì pé àwọn dọ̀rọ̀ abúlé lọ́wọ́ nulẹ̀ o nígbà yẹn àwọn kọ̀ọ̀kan wà tó dé pé lílù yìí ó ti mọ́ wọn lá ànábì sallallahu alaihi wasallam ànábì ni wà áyìmúlá nígbà táwọn ìyàwó ànábì sọ fún ànábì tán ànábì ni wà áyìmúlá mọ́fọ́lọ́mbúra láyé jiduna ulaika khiyarakum gbogbo àwọn tí wọ́n ń lu ìyàwó láàrin ẹ̀yìn àlùmọ́ wọn ò lè jẹ́ nire o wọn ò lè jẹ́ khiyar wọn ò lè jẹ́ ní ọlọ́run wọn ò lè jẹ́ ẹ̀ṣà nínú àwọn ẹni eré tí ń bẹ lérí ilẹ̀ ìtàn gbóyún bẹ̀ ni pé bọ́ọ̀ bá ti na obìnrin mọ̀ pé ó kì í sẹ́ni rè ànábì wala tadribul wajha ànábì náà gbọ́dọ̀ gbá lójú wala tuqabbih ọ̀ gbọ́dọ̀ máa yọ láìfẹ́ ara rẹ̀ hàn ọmọ fi ṣe yẹ̀yẹ́ lẹ́yìn náà ká gba owó lọ́wọ́ obìnrin ká má sanwó inna Allaha kana aliyyan kabira ọ̀yáwó ọjà rẹ̀
ó gbowó àjọ gbà lọ́wọ́ ẹ̀ ó tó wá ń lù ú ọlọ́run náà ń bọ̀ lẹ́yìn náà tajmi'uha ká máa fi bí pọ́bìnrin ká dẹ̀ máa jẹun tó dáńtà inna Allaha kana aliyyan kabira ọlọ́run wọlé àná ẹ̀kọ́ lọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa o wọ́n fi wá sínú àwọn ọkùnrin tí ọlọ́run bá aláwọ̀ bá wí bọ́ọ̀ bá tẹ̀yẹ ìyàwó rẹ̀ jẹ ọlọ́run lọ́wọ́ bọ̀ wí ibi tọ́lọ́run ti wá bọ̀ wí wọ́n náà ò ní mà ó lè jẹ́ nínú àlàáfíà rẹ̀ ó lè jẹ́ nínú iṣẹ́ rẹ̀ ó lè jẹ́ nínú dúkìá rẹ̀ ó lè jẹ́ lérí àwọn ọmọ ẹ̀ ó lè jẹ́ lérí àwọn oore tọ́lọ́run ti ṣe fún ọ ọlọ́run kan sọ ẹlòmíì kalẹ̀ látara ìgbájú tó fún ìyàwó ẹ̀ tọ́lọ́run bá ti ní ọ̀dà tànàbí ní ọ̀dà kò kì í fún yàn ní oríire o mo bẹ lọ nínú àánú rẹ ẹni wọn bá ti mọ sọ yìí ọlọ́njọ́ sàǹfààní fẹ́mi ti mọ sọ ọlọ́njọ́ sàǹfààní fáwọn àtàgbọ́ gbogbo ẹ̀yin obìnrin wa ọlọ́mọsá fi sínú àwọn tí wọ́n máa tẹ̀lé àṣẹ ọkọ gbogbo àtàjọkùnrin ọlọ́run fi sínú àwọn tí yóò máa ṣe ojúṣe wọn fáwọn ìyàwó ọlọ́run bá aláàkó wọn mọ̀ sí wa lálábòsí ọlọ́run bá aláàkó mọ̀sá tó wọn síbi tá a kù sí ọlọ́run bá aláàkí ó kún wa lọ́wọ́ àdìsíkì àlàáfíà tá a fi gbégbé ṣe ayé rọrùn ọlọ́mọsá dà á lẹ́nì kọ̀ọ̀kan wa lọ́wọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته اللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا